Olúwa ló ti sọ fún mi. Ó ní ní wákàtí àti òwò tẹ́ wà yìí. Ó ní ẹ gbọ́dọ̀ bá ẹnikẹ́ni jà. Ṣé ẹ̀yin dẹ̀rù pé ó ní nǹkan ìkọ̀kọ̀ kan àbí nǹkan òkùnkùn kan tó fi ń ṣe agbára? Only thing that I know and I'm aware about her is the fact that ó máa ń gùsàn, ó máa ń gbàlà, ó yẹ sọ dáadáa fún àwọn, that's all. Tó bá ń tàn ẹ má tọ̀ra yín, òun ṣe wòlíì rárá. She must be Ife, the famous journalist. And you are the daughter of the miracle worker called Ruth. Because it is sardonically lugubrious. Olifemi. Ma, ẹjọ́ kí ni ìtumọ̀ kò tẹ́ sọ? Ẹ̀rọ burú jáì ni. Ó ti máa kọ́ orúkọ tó pọ̀ tó báyìí nípa prophetess. Wait a minute. What exactly is your problem? Why are you so invested in this? Owó ṣe ń jí ọmọ ìyá àdúrà yìí. Ó di ọjọ́ kan tó bá ń jí báyìí kíkí yẹn sanwó kó mu bá ṣá. Aṣọ Ọlọ́run fẹ́ fi mí ṣe sí ni ló ṣe pè mí. Aṣọ fẹ́ fi mí ṣe sí ni ló ṣe yan mi. Nínú iṣẹ́ ìsinmi bọ́kùnkùn bá ṣú wọ́n túbọ̀ súnmọ́ Jésù yóò tàn ìmọ́lẹ̀ Èṣù lè gbógun tì mí ilé sá padà Jésù ló tọ́ mi lọ. Listen, darling. Mo mọ̀ pé ìyá ẹ ní àṣírí kan tàbí kejì tí ò fẹ́ jẹ́ kọ́mọ aráyé gbọ́. Èmi. Mo fẹ́ rí Jésù kí n má wojú ẹ̀. Ẹlẹ́rìí ọmọ. Àgọ́ ara ni kò sùn lẹ́yìn. Ó máa kú o. Kì í ṣe ìgbà tí ẹ̀mí ṣì wà lára mi. Ìyàwó lè máa wá dé báyìí. Kó lè mọ bó ṣe rìnrìn àjò rẹ̀. Ọlọ́run ra ọkọ̀ ayọ́kẹ́lẹ́ kan fún mi. Ọlọ́run mú ẹ lọ sí car lot, ó wá ní pé kó nàka sí mọ́tò tó wù ẹ́. Ajẹ́gbádà sí gbàjọ́ lórúkọ káàdì ìgẹ́dì. Ìgbàjọ́ jìnnà. Èpo tú wọn. Ọmọ rú ni ó ṣe lọ́wọ́ studio kan ọmọ báwọn ṣàṣùkọ. Mọ́mí, kí ni kí n ti ṣe lálejò? Mo ní Yorùbá tó ń jẹ wá. Ẹ ṣe. That would ma introduce me now. Tomato time, ó máa introduce ẹ. Ọlọ́run ló ń sọ ọmọ fẹ́ni tó bá ṣe tán láti bí. Bọ̀dá waiters. Ṣé ti yóò lóòótọ́ ni? Ibo ló ti rí irú owó tó fi ń live that kind of life, like irú standard of living wo nìyẹn? I know how much I'm paying him a salary. Ìwọ lòun ò bọ̀bọ̀ yẹn pé fine boy ni o. Ẹsẹ̀ àwọn bọ̀bọ̀ yẹn gùn. Ó lè! Bíbélì gan níwádìí ohun gbogbo dájúdájú kẹ̀sì di èsì ìṣe òtítọ́ ọbẹ̀ mú. No, you are not here to apologize. You are here to finish the unfinished business. Kí ni nǹkan tí wọ́n mi fẹ́? Ọmọ ni. Tó bá tó sí kò tó yẹ kọ́ lọ fún wa lọ́mọ, ó máa fún wa. Ẹ nílò ìràpadà. Òkè àràfà tó bá ń gùn bẹ́ẹ̀ ọmọ sọ̀kalẹ̀ láyọ̀ ni. Abẹ́fẹ́. Ọlá àkọ́mọ́ mi lórí. Ṣojú ẹnu mi lọ. Ó jẹ́ kí n mọ̀ wípé lóòótọ́ ni madam fẹ́ pa ọ̀gá. Ìtumọ̀ ni pé kí n dáná ogun yẹ̀ ẹ̀yìn. Bẹ́ẹ̀ni, gbọ́mi ìjà kaná kọ́ jẹ́ ń bá wò. Ajẹ́ tó ń jẹun kiri. Mo mọ̀ pé ọjọ́ kan báyìí, ó máa jẹ fún kété. Èmi ò mọ̀ bẹ́ẹ̀. Tó gbé kaná tó ní kẹ́sù ọmọ tàpọ̀ sí. Ṣé kẹ́sù bá sì tàpọ̀ sí? Ṣó lè jókòó? Ó lè jẹ́. Ọmọ rẹ bá mi ṣe, èdè ló ráyé mọ́. Ṣọlọ́pẹ́! Kí ni mo ṣe? Ṣọlọ́pẹ́! Kí ló tó bá pa mí? N tẹ́ pa ẹ̀. Mo lè máa make sure pé mo rẹ́yìn. Irọ́! Ọlọ́gbọ́n ni ó ṣòro ọlọ́gbọ́n láyé olùmọ̀ràn ni ó ṣòro olùmọ̀ràn àwọn ara wọn ni ó ṣòro ara wọn ìfàdẹ̀rẹ̀ ní ṣàwọ̀ èjì kọ́ àwọn ara wọn ni ó ṣòro ara wọn ẹ dájú sílẹ̀ kẹ́ lè rí mú kedere ìtàkùn tó lọ́mọ bí yóò gbẹ̀sán láti gbé gèrègbè tó sùn pa ló ṣe ọmọ iṣẹ́ ti sún mi o ọmọ ìyá mi èwo ni ogun kówèrè ó ti sún èmi o wípé kí n rí nǹkan tútù
ẹnẹsí tútù kan kí n wá. ọ̀gá gẹ́rà ti jàre ọmọ ẹnẹsí lọ òun lọ́nà olówó tó mú gbogbo kan ẹ̀kan tóbi bí olóṣì yẹn máa mú ọtí. ó mọ nǹkan tó wà maze mi jù níṣẹ́ yìí a ṣe split ara wa. àwọn the other guys náà àwọn ti rí méjì. àwọn tí ẹyọ kan lọ wájà rẹ kan. àwọn bá wọn ti rí méjì o ìsọ̀rọ̀ nìyẹn. ẹ kú ọjà o àròkọ bọ́dún dé ìyá Muftau ẹ rí pé gbogbo ẹ̀dá àti èrè yóò béèrè pé kí là ń tà bóò ní irú yín àwọn èèyàn ra rú mọ́ wọn ọ̀sẹ̀ ọbẹ̀ mọ́ wọn ọ̀sẹ̀ ẹ̀fọ́ mọ́ kọ́ lọ ń ṣàánú gbogbo ẹ̀ ló dà ẹ̀. ọ̀lẹ́ rí ẹ̀kọ́ rẹ̀ ẹ̀fọ́ lè tún kọ́ wò bí mo ṣe ń pọ́n mọ́ ẹ̀mẹ́ tán náà ni mo wá sọ́jà ẹ̀ ǹlẹ́ gbogbo ẹ̀ á rí bá ṣe fẹ́ o ẹ̀ ǹlẹ́ ẹ pẹ̀lẹ́ ọ̀lẹ́kọ́ èyí ni láti kéde òkú ìyá wa Madam Felicia tí ó kú sí ilé ìwòsàn Aṣubí Aró l'Óṣogbo a ó sì gbé wọn lọ sí ilé wọn ní Òkè Balẹ̀ ní Òṣogbo ẹ kú iṣẹ́ ẹ ǹlẹ́ ẹ pẹ̀lẹ́. mo lè jẹ́ kí wèrè tún bú mi jẹ ìwọ ló dé fa tá a gbà pé ká lọ kú wèrè mo mọ bóyá máa ń ronú. bàbá ẹ padà sẹ́yìn jẹ. ẹ pẹ̀lẹ́ ẹ káàbọ̀ ẹ ǹlẹ́ àwọn ọmọ olóòkú ló dé yìí o ọmọ olóòkú gbìngbìngbìn. ó padà jẹ mọ́ wa lọ́wọ́. bọ́lẹ̀. wèrè lè tí kì o. ọ̀rùn bíi mílíọ̀nù kan kí n fẹ́ fi bẹ́ẹ̀dì ṣe. ara mọ̀. ọmọ olóòkú ló dé yìí o ẹ̀yìn yẹ́ ò ní mẹ́ni ẹ̀yìn tí yà fi sílẹ̀ kò ní bàjẹ́ àwọn ọmọ olóòkú à ń kò lẹ́wọ̀ ọmọ olóòkú gẹ̀ẹ́gẹ́gẹ́ ọmọ olóòkú gígígì ọmọ olóòkú gẹ̀ẹ́gẹ́gẹ́ ẹ̀yìn ọmọ Felicia ẹ̀yìn tí yàyé fi lé ò ní bàjẹ́ iwájú tí yàyé kọjú sí kò ní dàrú ẹ pẹ̀lẹ́ ẹ̀yìn ọmọ olóòkú ẹkún ẹ̀ǹlẹ̀ ẹkún ẹ̀ǹlẹ̀ olóòníṣẹ́ lákùúfà ẹ pẹ̀lẹ́ ẹ̀ǹlẹ̀ àwọn màmá Felicia. búrẹ́dì òkú náà mo bẹ́ẹ̀ mú wa. irọ́ ni o. ẹ ṣe ọkọ mi búrẹ́dì òkú ni àwọn rí. búrẹ́dì òkú ni o. tí máa fún ẹ búrẹ́dì tán màá lọ bẹ́ẹ̀ rẹ̀ wá gan-an wa. rárá mo ń tọ̀lẹ̀ ọ̀lẹ̀ rí ẹ̀kọ́ rẹ̀. o lọ́lẹ̀. mo lọ́lẹ̀. mo bẹ́ẹ̀ ra búrẹ́dì bọ̀. mi ò jẹ́ o. wo màá wá mú búrẹ́dì yìí màá mú fún ẹ ń sìn màá lọ bẹ́ẹ̀ ra ẹ̀wà wá. èmi ò jẹ wa o èmi tí mò ń tọ́lẹ̀ màá máa jẹ wa. mo ti gbàgbé pé lọ́lẹ̀. mo lọ́lẹ̀ o. yóò dáa fún ọ sí ọkọ rẹ́ẹ̀rì àṣẹlẹ́bà. ọmọ ìjà wèrè ní ọjọ́ wèrè olókùnkùn wèrè ní mí ìyẹn láṣẹjọjọ rẹ wèrè ní mí láṣẹjọjọ rẹ wo ó mọ nǹkan tó ṣẹlẹ̀ sórí búrẹ́dì yìí àti Pakistan ni mo ti rà wá. onírọ́ ni ẹ tó bó tutù ó múlẹ̀ irọ́ pọ̀. ó dùn mí pé ó gbà mí gbọ́. ìgbà ìgbọ́. wo Ọlọ́run ogun rè wàláì tàlà alájẹ ń gbọ́ wàláì Amitabh Bachchan ni mo rán. onírọ́ èmi ní dẹ́ta onírọ́ ni èmi ní dé. kò believe mi. búrẹ́dì tó rà lágége dìndìnrín òpó wèrè ní wèrè lójọ́. ó yà wo búrẹ́dì yìí ó rọ̀ ó rí. ó tẹ̀ o. Ọlọ́run. àfi bí ọmú. àfi bí ọmọ alábíamọ. wàá wá dìde wàá wá gbà. ẹ̀yin ò dìde onírọ́ ni ẹ o fẹ́ já mi lólè ni o fẹ́ jí mi lọ́lẹ̀. àṣebọ́ rẹ̀ ni wa. ìyá Muftau o fẹ́ já mi lólè o. wo bí ẹ̀yin ará ọjà ẹ dìde o. wo bí ọkọ mi ó lẹ̀ o ọkọ mi wo ṣe wọlé. ṣé kí n wá. ọkọ mi wá gbà ẹ̀ náà ẹ̀yà wá gbà. ó dàjọ lọ o. àjọ lọ o. má já mi lólè o má jí nǹkan mi o. ayé kẹ máa bẹ protect ẹrù ẹ. ọ̀rẹ́ mi. jẹ́ ń wo ná. jẹ́ ń wo ná. o máa wò mí lónìí o fẹ́ kọrin fún ẹ. ẹ̀yà kọrin fún mi àgbà ọ̀rẹ́ mi máa jogan. ọ̀làkìtì. kìtìkìtì. ewúrẹ́ lọ́kọ ewúrẹ́. àgùntàn lọ́kọ àgùntàn. adìyẹ lọ́kọ adìyẹ. ènìyàn lọ́kọ tèmi. dàbúrà. muso wẹrẹ omi lọ. Ọlọ́run bá ṣe rí mi. ẹ kí ajá ni. kí ló dé tó ń tì mí. ayé ara ọjà.
Agbo asa wòlíì asa. Àyà mi gwariri ọmọ kejero. Adífá fún ìwòrì mẹ́fà. Ìwòrì mẹ́fà ló bí mi. Ìwòrì mẹ́fà ló wò mí dàgbà. Inú ò ní bí babaláwo kó bínú pafá. Inú ò ní bí oníṣègùn kó bínú pọ̀ sányìn. Inú ò ní bí àwọn ìyá mi ọ̀sàrì màfíà kí wọ́n bínú yọ̀dọ̀ di wọn jẹ. Ẹ máa mọ́ra o. Ọ̀dà báwọn. Honorable. Ọya. Èyí tí ń bẹ lọ́wọ́ yín o. Ẹ jẹ́ wèrè méje nu. Gbogbo odò fá pátápátá láyé ti sàsórí ẹ̀. A ti pèlò àwọn sẹ́kàn sí ló jẹ́ kó fi rí báwọn. Ọkàn àwọn wèrè tá a yọ òun ni mo fi sín gbẹ́rẹ́ sí yín lórí wọn. Kí gbogbo ọmọ aráyé bẹ̀rẹ̀ sí ni máa fẹ́ yín sí rere. Kán máa fẹ́ yín sówó. Kán máa fẹ́ yín sọ́lá. Ọya báyìí. Ẹ bẹ̀rẹ̀ sí ni máa gbé yín òun. Ó yẹ gbé mu. Ìyá sọ̀yọ́. Ìyá sọ̀yọ́. Atòkèrè kàkà àbàdà ni mo ti kọ́ ní tàpárò. Àtòkèrè fẹ́fẹ́ ni mo ti kọ́ ní tàwọn ẹlẹ́yẹ. Gbogbo ẹlẹ́yẹ ẹ lè òkèrè fẹ́fẹ́ ẹ lọ ṣe wọ̀. Gbogbo ẹlẹ́yẹ inú òní bí babaláwo kó bínú pafá. Inú òbínú bí oníṣègùn kó bínú pọ̀ sẹ́yìn. Gbogbo ẹlẹ́yẹ ẹ lè òkèrè fẹ́fẹ́ ẹ lọ ṣe wọ̀. Gbogbo ẹlẹ́yẹ àjẹ́kì ìjẹ̀bú ọ̀bọ̀ ẹ lọ ṣe wọ̀. Gbogbo ẹlẹ́yẹ torí pé Ayọ̀délé ọmọ Àmọ̀kẹ́ ti gbòde. Gbogbo ẹlẹ́yẹ ẹ lè òkèrè fẹ́fẹ́ ẹ lọ ṣe wọ̀. Gbogbo ẹlẹ́yẹ gbogbo ẹ̀yin ọ̀tá Ayọ̀délé ẹ lè òkèrè fẹ́fẹ́ ẹ lọ ṣe wọ̀. Gbogbo ẹlẹ́yẹ tí o tá fàdí yá sáṣe àní fi bọrí àkí fi bògún àní fi bò sàláwẹ̀. Gbogbo ẹlẹ́yẹ ẹ lè òkèrè fẹ́fẹ́ ẹ lọ ṣe wọ̀. Gbogbo ẹlẹ́yẹ èyí tí mo ṣe lónìí kàṣà ìṣẹ́ o. Èyí tí mo ṣe lónìí kàṣà ìṣẹ́ o. Mo fọwọ́ ọmọdé gbé wọ́ọ̀yẹ́ ti jàbàbà. Ó yá máa gbé mu. Máa gbé mu. Àyírájẹ kúrò. Àyírájẹ kúrò. Ọ̀kàrí. Èyí mo ṣe lónìí kàṣà ìṣẹ́ o. Mo ti fọwọ́ ọmọdé gbé wọ́ọ̀yẹ́ fi tàgbàgbà. Onílé apá ọ̀tún o. Onílé apá òsì o. Gbogbo ẹ̀yin tẹ́ wà lórígun mẹ́rẹ̀ẹ̀rin. Ó yá ẹgbẹ́ra yín lẹ̀ ń dé. Èyí mo ṣe lónìí kàṣà ìṣẹ́ o. Ayé ò mọ̀ fẹ́ ọ sówó. Ayé ò mọ̀ fẹ́ ọ sọ́lá. Ayé ò mọ̀ fẹ́ ọ sí gbogbo nǹkan mèremère nú ayé. Ó yá gbé mu. Ọya. Bẹ́bọ̀lá àjẹ́. Wọ́n jayé. Ṣé máa mú tán ni? Àmọ́ wọ́n náà rí bù. Ayírájẹ kòrò. Ó yá ẹgbẹ́ mu ẹmú tán. Èyí tí mo ṣe lónìí kàṣà ìṣẹ́ o. Mo fọwọ́ ọmọdé gbé wáyà fi dàgbàgbà. Ẹ ṣé o. Orí àpò ọ̀tún ẹ ṣé o. Orí àpò òsì ẹ ṣé o. Kára yóò mọ̀ fẹ́, mo ṣe ń fẹ́ aráyé ní tirẹ̀tirẹ̀, ká máa fẹ́ tirẹ̀tirẹ̀, wọn à gbọ́dọ̀ fẹ́ tibítibí o. Èyí tí mo ṣe lónìí, kàṣà ìṣẹ́ o, mo ti fọwọ́ ọmọdé gbé wá, ẹ fi dàgbàgbà. Àbí mi ẹ ká sùn. Ẹjọ́ ẹ̀gbọ́n ẹjọ́ mo ń wá wèrè Àjíkẹ́ ni. Wèrè Àjíkẹ́. Mo dẹ̀ ti wá débi tó máa ń wà ní ìrì ń bẹ̀ mo ti ń dààmú látàárọ̀. Nǹkan tó ṣẹlẹ̀ ni pé ó dà pé àwọn gọ́ọ̀mẹ̀ntì tó wọ́n máa ń ṣàwèrè wọ́n ti gbé wèrè Àjíkẹ́ lọ. Gọ́ọ̀mẹ̀ntì tó máa ń ṣàkílẹ̀. Tó máa ń ṣàwèrè. Tó máa ń ṣàwèrè. Wọ́n ti gbé wèrè Àjíkẹ́. Ṣé ìmọ̀ Àjíkẹ́ léèyàn ni? Ṣé bí wèrè ṣe ń dààmú àdúgbò ṣé èèyàn lè fẹ́ ni? Wèrè olódàmú àdúgbò tó dààmú àdúgbò. Ó kàn yọ wá lẹ́nu ládùúgbò ni àwọn everybody ló kàn máa ń lé kiri. Ẹni pé wèrè máa ń jó wèrè Àjíkẹ́ máa ń jójó tiẹ̀ lọ́tọ̀ ni. Ok mo pé ẹni gbọ́ ó pọ́pọ́tà kẹ́ pe nọ́mbà ẹ̀. Kẹ́ pe nọ́mbà wèrè. Ẹ pe nọ́mbà ẹ̀. Ṣé inú ti ya wèrè báyìí? Ẹ wo ó dà pé fámìlì wèrè lẹ́yìn. Ẹ pe nọ́mbà àwọn wèrè jọ. Ìyá wèrè o kí n pe wèrè Àjíkẹ́ tí wọ́n ṣe dúdú bẹ́ẹ̀ ni wọn náà dúdú. Ṣé tèmi ò ti bá mi báyìí o? Ó ti kú. Wèrè Àjíkẹ́ tí wọ́n wò náà òun náà ní tún rí báyìí. Ṣé ìṣe pé òun náà tí wọ́n máa ti kú báyìí? Ṣé ìṣe pé tèmi wá bá mi báyìí? Ẹlẹ́dàá mi lèmi níjà o. Bàbá pẹ̀lẹ́ ẹ̀sà òkú àtẹ̀mọ́ra. Àtẹ̀mọ́ra nìyẹn o bàbá o. Àjíkẹ́ ikú iná ni òòsà òkè ọ̀dárí ikú jẹ nìkan olúgbọ́n wáyé olúgbọ́n lọ àrẹ̀sà wálé ayé àrẹ̀sà pẹ́yìndà afẹ́ni àfihàn tá a bá ti bí lágbede méjì obìnrin ò ní kú
pẹ̀lẹ́. Bàbá, kí ló fà á tí kó Àjíkẹ́ fi yá báyìí? Torí kò yé mi pẹ̀lú nǹkan tẹ́jọ́ ṣe fún wa yẹn. Ohun tí mo ṣe fún yín kankan kú. Ntí kálukú yàn ilé ògbèlé ayé sí. Àdọ́run yàn ńlá dáyé ṣe o. Ẹ̀dá kan má sáré kéèyàn mọ́ wọ̀rùn yànyàn bí ẹni tí ò ní kú mọ́. Àmọ́ ikú rẹ̀ gbé mi náà ló jẹ́ tọrọ ọmọjọ́ mélòó. Ọmọ sí o. Àti ikọ̀ apá jùlọ ìyàwó rẹ̀ ojú rẹ̀ lè díẹ̀. Ìwọ̀n bá lè yán sí sáré ayé mọ́. Ìgbà tíyàwó rẹ̀ wá sọ́dọ̀ mi ní àyìn. Iṣẹ́ ìṣòwò àmúṣeré. Òsì kì í ṣòwò àmúṣàwàdà. Bíṣẹ̀ bá sẹ́ni láṣẹ́jù tẹ̀bí tara tọ̀rẹ́ tí yẹ ká máa sá fún ni. Ni ló fi mú ìwòrè ọ̀sẹ́ ló fi rí odò àwùn tó lọ rí wẹ̀sẹ̀ orí rẹ̀ dàbẹ́. Iṣẹ́ burú. Gẹ́gẹ́ bó ti ń sọ, Ọlọ́run má fi ṣẹ̀ sí à. Kígbà arúmọlẹ̀ ọmọ jù sí ọ̀tá wa. O lè lóòótọ́. Àmọ́ kí ló fẹ́ kí ni ò sí fún ọ? Ẹ ṣé bàbá. Ẹ wò. Ìyá yìí pọ̀. Kò sóúnjẹ láàárọ̀, oúnjẹ lọ́sàn-án, oúnjẹ lálẹ́. Tí mo ṣe wà mí ò tí ì 30. Ẹ wo bí mo ṣe dàbí arúgbó. Torí accommodation problem kò síbi tí mo máa gbé ni mo ṣe lọ lọ́kọ. Mo fẹ́ kánjú lábẹ́ ìgbóná. Mo fẹ́ tẹ̀lé báṣubàṣu. Mi ì fẹ́ ti bí pẹlẹbẹ mọ́lẹ̀ jẹ. Mo fẹ́ kánjú tulu ọrùn. Mo fẹ́ ṣoògùn owó. Ẹ rí i pé mo là mọ́lẹ̀ mi ní time. À ń ṣọṣẹ ìbùkún, à ń ṣọṣẹ àwúrẹ yẹn náà. Oògùn owó. Bẹ́ẹ̀ ni bàbá. Mọ́mìlú nínú ọ̀rọ̀ rẹ nísìn olóòtí ìtààtì. Ta ló júwèé pé oògùn owó ń bẹ fún wọn? A máa ń wo inú fíìmù. Inú fíìmù lẹ ti ń wò. Ẹ wá wo repercussion rẹ̀. À ń wo kò kàn wá. Kọ̀ọ̀kan yín. Ọlọ́run ló ní déédéé lọ́wọ́. Ọmọ mi. Bàbá mi. Torí bó ti wà yọ ọmọ lọ jẹ́ sí mi. Jẹ́ ń bọ́ sí ọ̀sẹ̀ àwúrẹ́ kan. Sórí ojúmọ́ òní mọ́ kákítàn mọ́ gbọ́ rẹ̀. Ire òwúrọ̀, ire ọ̀sán, ire alẹ́ kọ́ máa bọ̀ lọ́dọ̀ rẹ̀. Ó kọ́ tí ń pọ̀ gẹ̀dẹ̀ kì í jẹ́ kára ó ní kára ó máa dẹ̀ ọ́. Tó bá ti ń wo ẹsẹ̀ òun, ọ̀rẹ́ ni tí ó máa ṣàánú rẹ̀. Mi ò wọ ẹ̀ṣẹ̀, mi ìwẹ̀ kó lómi lé débi tí màá fi wọ ẹ̀ṣẹ̀. Mi ìwọ ẹ̀ṣẹ̀ bàbá mi ìwùjọlọ́ṣẹ̀ ológun owó tí mo máa rí àǹjọ̀nù tó máa wá látara ògiri tó máa gbé pósí owó dé. Ẹ wo pósí Adélábù fíìmù gbà yẹn ni. Ẹ wo lọ àkànjú olówó pósí ẹ̀ gbogbo wa. Òun wo fíìmù lóòótọ́. Gidi gan ni. Kọ́ńtà mi wá ń sọ fún ọ torí gbogbo oògùn owó tẹ máa rí ọ kò sí tí ọ lẹ́yìn torí ẹ̀ lè fi máa pé ẹjẹ́ àtẹ̀ jẹ́jẹ́ wọ́n ní ẹjẹ́ àtẹ̀ jẹ́jẹ́ o jẹ́jẹ́ lè jòǹgà àgbọn ẹjẹ́ àti. Ìfẹ́ àwòrì mi ìfòṣólẹ̀ mi ìfẹ́ kán máa sọ pé wọ́n ń ṣiṣẹ́ ìbùkún fún yan iṣẹ́ àánú oògùn owó. Ọ̀dà ọ̀ wà síwájú torí ó ti rò ó pin báyìí. Èmi náà mọ̀. Ṣé kí ni? Babaláwo tó ń kunlé ní pitch. Mọ́ṣẹ́ fake ni. Èmi. Mú kọ́kọ́ jáde. Ilé babaláwo máa ń fine. Ṣé ní àwọn tó máa ń ṣoògùn owó fihàn ṣò máa ń fine? Onírọ́ ni àwọn babaláwo TikTok ní jàre mọ́ṣẹ́ jáde. Pẹ́nu dé kí ló ń ṣe yín? Aṣọ yín fine, aṣọ babaláwo máa ń fine. Àìwá lo chair LOV shape. Olówó ló ń lo chair mẹ́. Kó jẹ́ pé àkùbé thrift náà lè ra chair iná máa wọ́n. Bẹ́ẹ̀ ìjọba ti ń kí olókùnrin parada wo mi wò. Oromadi etí ọmọ àwòdì àmọ́ ìyá rẹ̀ ń màṣà. Ìwọ ọmọ mi, èèyàn ló júwèé mi fún. Ẹni tó júwèé mi fún ọmọ mi dáadáa. Òun ni mo sì ń wò mọ́ ọ̀la. Bí bẹ́ẹ̀ kọ́, ibi tó wà yín nìkan máa tọ̀ ara. Ẹ jẹ́ kí n máa tọ̀. Mo ti ń pàtó mọ́ra náà ti pẹ́ coincidence náà ń pè é mọ́ kọ́kọ́ fi mí lẹ̀.
kí ló wà nínú oògùn owó ju pé wọ́n lè léèyàn máa padà ya wèrè èèyàn lè padà lọ dádì àwọn mo lè lọ mọ́mì mi náà. ọfẹ ṣe ọdájú débẹ̀ ọdájú débẹ̀ èyí dájú. ṣé ká tẹsẹ̀ bọ̀. ẹ já tẹsẹ̀ bọ̀. kò lè àmọ́ gbogbo nǹkan bá ti kú àmẹ́ ṣé gbogbo òkìlọ̀ sọ́mọ tẹ̀lé. máa tẹ̀lé. ṣó léèyàn tó lè lò ẹni tó o bá lò yìí àyà ẹlẹ́dàá rẹ̀ ìṣẹ̀dá rẹ̀ yóò ya wèrè òun ọmọ gbé báyìí o tẹ́ gbogbo ayé ọmọ rí o ṣùgbọ́n ṣẹ̀dá rẹ̀ ó ya wèrè tí ó wà nílùú mi tí ọmọ rẹ̀ ṣiṣẹ́ ń bẹ̀ iṣẹ́ tí bá ti wá ń ṣe ni òun ọmọ lọ rè gbowó wà fẹ́ẹ̀ tó wà mí ni ọmọ gbowó wà fún wọn. ẹ ṣe gbogbo aládùúgbò lè ya wèrè papọ̀. èèyàn mélòó lọ fẹ́ lò irú owó wo lọ fẹ́ ní tó báyìí. mo fẹ́ lé $100 wọlé mo rò pé ó ń ṣe èrè Dangote mo fẹ́ bẹ́ wọn lórí kọ́ má gbúrò wọn mọ́ ẹjá lo gbogbo ìpínlẹ̀ tàwa gbogbo state tàwa ìbẹ́lẹ̀ dà wọn ló máa ọ̀dà mo ti ṣe kọ́sítọ́mọ̀ gbà ẹ̀yọ. kí ló dé. a ní pé kọ́ wá ẹyọ kan kò lè. tó o bá mọ̀ pa á lè lò fún ọ sọ̀rọ̀ pé mò ń ṣe ni. ẹ má bínú ṣé ẹni mi lè lo ok ẹjá fi mọ́ ìmúlẹ̀ nù ṣé èèyàn tó ajọ́ lájọṣepọ̀ kò ní mí nì pé mo lè fẹ́ ní ẹ náà lọ. kò ní nǹkan kò lè ẹ máa ríra yín báyìí nǹkan kò ṣe kò ní kú kò ní rùn ẹlẹ́dàá rẹ̀ ni wọ́n máa ṣiṣẹ́ mi tọ́ wà lọ ẹlẹ́dàá tiẹ̀ ni ó yà wèrè ìṣẹ̀dá ẹ̀. ọkọ mi kò wúlò ó kúrú bí wèrè torí mo l'accommodation problem mo ṣe fẹ́ ìgbà mi wà tá a bá ń bára wa sùn ó máa ń dàbí ìgbà tí eṣinṣin bá balẹ̀ ní àwa lè fò lómi láti lórí burúkú kò ní iṣẹ́ kò láàbọ̀ bó lọ látàárọ̀ náà dalẹ̀ kò ní rí nǹkan kan mú bọ̀ bí àwọn ọ̀rẹ́ bá ń jẹ tẹ́tẹ́ ọjọ́ tó ń bá ti ta tẹ́tẹ́ báyìí wọn ò ní jẹ kò wúlò ẹja lò. kò wá àrùkò tí kò ì burú jù òwú náà la máa fi sẹ́ni òwú tó bá ti jó òun ìfún ọlọ́sẹ̀ kan ó ṣe ọ̀nà ìgbésẹ̀ àkọ́kọ́ tá a kọ́kọ́ gbé àmọ́ mi ò gbowó ń gbà $450,000 lórí owó sẹ́nu. 450 naira 450,000. 450,000 naira. bàbá tí bá ní 450 ṣé màá ṣoògùn owó ni. èló ló rò pé o fẹ́ máa rí náà. ogun owó ló chíìpù ju 450 80 naira 85 naira làwọn ẹgbẹ́ yín ṣoògùn owó bàbá. ẹ bóyá kó lọ ọ̀dọ̀ wọn ètè mi fẹ́ bọ̀ ṣe ètè mo fẹ́ bọ̀ ṣe ajé oníṣẹ́ ọkọ̀ òòṣà 450,000 tó bá ti múlẹ̀ tí bá ti ṣe kò ní rí bá kọ́sọ̀ kankan ju tí mo sọ yìí lọ bó bá ti tẹ̀lé kìlọ̀ ọ̀tán iye tí màá gbà mo sọ ìwọ ló ní ìlú oògùn àṣewọ̀ ló lówó báyìí. ó yẹ má bínú ní agbára Ọlọ́run bí àwọn tó nílẹ̀ bá ti jẹ́ kí lè jẹ́ tí owó yẹn dé àtowó tó yẹ kí n san fún ọṣẹ àti àwọn ẹ̀tọ́ tó yẹ kí n ṣe gẹ́gẹ́ bí kọ́sítọ́mà tó mú rí gbogbo ẹ̀ pátá ni màá ṣe àkọlé fún ìmọ̀. ló ṣe fún ta ni ọ̀sán owó kí n tó bẹ̀rẹ̀ ṣe. ẹ lè ṣe láwọn. irọ́ owó tí n bá ti gbà náà tèmi mi gbowó bẹ́yàn bá ti lówó tán. ó dẹ̀ ṣe nǹkan fún mi. bọ́ bá ti lówó tán kan mọ́. ó dẹ̀ wá nǹkan ṣe fún mi téèyàn kan fi bùn mí lówó. ta ni ó bọ̀ lówó ìwọ lọ́rọ̀ ṣiṣẹ́ ó ṣiṣẹ́ ẹ̀ ní bọ́mọ̀ lówó gan kò lè ṣiṣẹ́ lórí ṣiṣẹ́ tó bá ti wá ṣiṣẹ́ kò mú wa tó bá ti ṣiṣẹ́ tó rówó kọ́mọ kò wọ̀. ẹ má lọ máa bọ̀ ọkọ mi la máa lò àbí ké lórúkọ mọ́ mi. ẹ jẹ́ owó lọ. tákàtà máa ń ṣe kó ṣẹ̀bẹ̀ o tákàtà máa ń ṣe kó ṣẹ̀bẹ̀ o èyí tí mo wílò ní kó ṣẹ̀bẹ̀ o tákàtà máa ń ṣe kó ṣẹ̀bẹ̀ o èyí tí mo wílò ní kó ṣẹ̀bẹ̀ o tákàtà máa ń ṣe kó ṣẹ̀bẹ̀ o kárọ̀ ọ̀rọ̀ mọ́ ẹjọ́ jẹ́jẹ́ iná kọ́ máa ń jẹ tóorùn bí iná bá ṣoṣo àjẹ́ bóorùn bá ṣoṣo àgbé jù ẹlẹ́ni máa dá lẹ́ni kí n máa tó ẹ̀ náà lẹ́ni para òní já mẹ́kù lọ́wọ́ ẹlájà òní jìmọ̀ lógbò lẹ́sẹ̀ ẹ̀jẹ̀ ní iná jẹ́ o ìrẹ́ o ọ̀sẹ̀ tó wẹ́ ni ọ̀sẹ̀ ajé òun gangan ni mo mú lọ fún ọ ọ lọ rí ìwé ọṣẹ ìbáyìí tó o bá ti wẹ ọṣẹ yìí tán ìwọ àtọkọ rẹ ẹ gbọ́dọ̀ jọ láṣepọ̀ tó o bá ti ń bá a láṣepọ̀ tán ẹlẹ́dàá rẹ ó dìde lórí rẹ tó bá ti ń dìde báyìí ń lọ yàwèrè ni lọ yàwèrè yọ lọ sí ìlú tó jìnnà tí ìṣèbí tó wà yìí
ibẹ̀ ni ó ti yàwé yóò wá máa lọ ṣiṣẹ́ ajé wá fún ọ ọkọ rẹ wà lé o àmọ́ ẹlẹ́dàá rẹ ó máa ṣiṣẹ́ ajé wá fún ọ kò jù bẹ́ẹ̀ lọ rí ìpẹ́ lásìkò ọwọ́ rẹ̀ dà ní àwọ̀ ruru máa wí tẹ̀lé mi sọ pé àwọ̀ ruru afàrúrú ọlọ́wọ̀ òrìṣà ẹ̀yin lẹ ní kí n má gbàrú mọ́ ẹni tó bá ti ní ká má gbàrú mọ́ owó ńláńlá ní gbé fún ni ẹ lọ gbówó mi wá o ẹ gbọ́lá mi wá o ilé ajé máa bọ̀ lọ́dọ̀ mi ọ̀fọ̀ rẹ̀ nu ìwẹ̀ ló kù ọ̀fọ̀ rẹ̀ nu. màá tún pa tí bá délé ẹ bá mi kọ sílẹ̀. sọ lọ́pọlọ kankan rárá. kò sí nǹkan kan. ọ̀dà àti pè é sí báyìí náà torí irú yín la fi máa ń pè é sí kan lórí ìwẹ̀ ló kù báyìí. bí gbé wà tọkọ rẹ ẹ láṣẹ pọ̀ owó. mi ì ṣe píríọ̀dù. ó ti tán. ẹ jọ fún mi bọ́lí báàgì. kí ló fi ṣe. fẹ́ kó sínú. ọ̀fẹ́ kọ́mọ̀ pọ̀ ń sóògùn. ara ní tá a bá fi pamọ́ nínú iye sí. kò sí lọ́ra ń tà lọ́ra pálíbàgì ń tà. ojú tó fi kó yá kọ́ lọ padà fi gbọ́bẹ̀ ni. ẹ̀dá mi ò ṣe o. ìwọ lọ fẹ́ lò ọṣẹ tèmi fún un pé tó bá ti fi wẹ̀ tán kẹjọ lájọṣepọ̀ àìwálé tiẹ̀ ńgbà náà lọ́hùn lọ yọ ọ́ bí bẹ́ẹ̀ kọ́ ẹlẹ́dàá tiẹ̀ ní ọ̀bá jáwèrè tó bá máa ṣiṣẹ́ fún un àmọ́ òṣòkè yọ àdúrà ìyá rẹ̀ gbà lórí rẹ̀. orí ìyá mi o. ló fi jóun lẹ́lẹ́dàá rẹ̀ jáwèrè. orí ìyá mi ò ṣe o. sórí ibi tó wá kù sí náà báyìí jíjọ kọ́ra yín ni. jẹ́ ilé ọ ní ìtàn kan babaláwo kan bẹ adábí ẹ̀ ń wẹ̀jú lóko rẹ̀ jẹ́ ó gbófa yànrányànrán tó bá ti pe ewé kan ìgbà ni máa jẹ́ lójú ọlọ ó mú oògùn àmọ́ kò sẹ́ni tó gbọ́n tẹ́ni tó ti lè rẹ̀ wá tàyàn gbogbo bó ṣe mọ fá bó ṣe mọ oògùn tó obìnrin mà padà mú. ọ̀wọ́n rin ọmọ aṣẹ́gilájé ìwòrì ọmọ alápòlà sọ̀rọ̀ ọ̀gbẹ̀gbẹ̀ kan èyí tó kórè ìrókò lọ́ọ́rẹ́ kọ́lé tí ń kígbe ajé tán ó ní òun ò ní là kí ní ó bí ni alájẹ ẹni ò ní là kí ní ó bí ni òun ò ní là kí ní ó bólókó ajé o yé jẹ́rìí owó ńláńlá ní akó rẹ̀ sí owó ńláńlá là fi ra màálù ifá ńlá là dágbowó ńlá ajé sáré tètè kọ wá o kó jòwòrè kọ máa bọ̀ ọ̀yàdé sórí bó ṣe wà ọmọ tó níṣẹ́ yìí mo ṣèkẹ́ fún bí oṣù méjì sẹ́yìn ńgbà tí ewé láàrin ọjọ́ mẹ́ta 30 million lórí 30 million lórí. èlò ló wá fún yín. owó sẹ́ẹ̀jẹ̀ ẹ̀gùn lèmi gbà lọ́ ẹ̀ mo gba 15,000 lọ́ ẹ̀ àmọ́ dúpẹ́ o mọ̀ọ́rẹ́ o lẹ́yìn 15,000 ojúdá owó sẹ́ta agbára wo ó wá fi 5,000 dúpẹ́ lórí ẹ̀. ó wá jogún ẹgbẹ̀rún. 20,000. ó ṣe dáadáa. àbọ̀ tẹ́ bá parí eléyìí yóò tó mílíọ̀nù mélòó. o ò rí pé léèrè méjì ni. mo rí. bó ṣe wà yìí tó bá wẹ ọṣẹ tí ń bẹ nù kínní yìí bó ṣe má kínkín nù yìí kò lè wẹ lẹ́ẹ̀mẹ́ta yóò rí tó 60 million ọkàn mi balẹ̀ yóò rí tó 60 million torí eléèrè méjì lélẹ́yìí. 60 million. eléyìí tẹ́ ṣe yóò tó èlò tẹ́ gbà lọ́wọ́ rẹ̀. torí pé ó jẹ́ eléèrè méjì 30,000 mo gbà lóye àmọ́ dá mi lójú pé yóò fi rí tó 60 million. èmi mọ̀ sọ oògùn mọ̀ dájú ni o mọ̀ oògùn dájú ni o tọ́kàn mi balẹ̀ lórí ẹbí. baálé mi 30,000 níbo ló wà. ẹbí 30,000 ẹ sọ pé láńlọ́ọ̀dù wá tó ti pò yìí bí ẹ̀ẹ̀mejì mo lọ rè san 25,000 báláǹsì rẹ̀ fún 5,000 tó kù là mo lọ rè san fún yàkàrẹ̀ mi lélùbọ̀ tá a jẹ lówó.
Kí ló dé? Bí ìbá ṣe pé èèwọ̀ ní nílẹ̀ Yorùbá kí obìnrin kí ó máa ná ọkùnrin ìbá mú sìgìdì tẹ́ gbé kalẹ̀ ìbá sọmọ yín níwájú orí. Èmi. Ó sílẹ̀ ń sè. Fún ti kínú. Fún ti kínú. Fún ti kínú. Ẹ tún sì ń lẹ́nu ẹ̀ ń sọ̀rọ̀ àbí? Ẹ ń lẹ́nu ẹ̀ sọ̀rọ̀. Ó dáa náà o. Kò sọ bẹ́ẹ̀ mọ́ lé o. Ọbẹ̀ ti tán. Ọbẹ̀ 5,000 jarun ti tán lónìí. Sọ yẹ kọ́ bí ọ̀tán ọbẹ̀ 5,000. Sọ yẹ kọ́ tán. Tí mo ní lọ́kàn wípé èyí ní jẹun ọ̀sẹ̀ ìlọ́sọ yìí. Ẹ wo bí ara mi ti ń gbọ̀n. 5,000. 5,000 wà nú owó. Ó mà ṣe o. Mo máa ṣílé yá o. Mo máa ṣílé wọ́. Èyí ò ní wípé kò sí kí n jẹ lọ́sàn yìí. Baálé mi èmi ló dé tẹ̀lé pé orúkọ yín sínú kínní káwa náà rí 30 million. Èmi ló dé tẹ̀lé pé orúkọ yín sí. Kí ni ṣe ọba yìí? Kí ni ṣe mí? Mọ̀ pé ilé ìta ṣe owó gbóná ni ń pèlè owó gbóná ni ó gbé wá. Èyí má bàa máa bí náwó gbóná o. Elédùmarè ẹ jẹ́ kí owó náà ẹ jẹ́ kó gbóná mọ́ lọ́wọ́ bó bá dá mi yóò tutù. Èmi ò ṣẹ́só n ò sọ gbóná àwọn tí mò ń ṣe fún wọn máa ń bún lọ owó gbóná. Ìdè ń dùn mí. Ká ní kì í ṣe pé èèwọ̀ ni láti ná ọkùnrin nílẹ̀ Yorùbá ìbá mú sìgìdì yìí ìbá làmọ́ yín wájú orí. Èmi. Ẹ ń sòsì ẹ lẹ́ ń sayọ̀. Ọ̀la ogun mọ́ mi lórí. Ìlàmọ́ yín lórí. Ọ̀la mọ́ lórí pé kíni náà. Ìlàmọ́ yín lórí. Bẹ́ẹ̀ ló lọ ẹ tọ́jú mi ẹ sì tọ́jú àwọn ọmọ. Ẹ pé ẹ fẹ́ jẹun àbí ẹ fẹ́ jẹun ẹ mu epo yìí kẹ́ ẹ wá mú sìgìdì yìí kẹ́ ẹ wá jẹ lé lórí. Bàbára dáadáa. Mo tún wá kan owó àgbákò ọmọbìnrin báyìí ní ìsìn. Kí n lọ rí iṣẹ́ tó kí n máa náwó gbóná. Ayọ̀ Ọlọ́run jà bá bàbá yẹn. Máa fojú wọn máa bó. Ẹ má bí ẹ má lọ ẹ má lọ. Bàjẹ́ sí kálẹ̀ ní jẹ́fì rárá bọ́ sílẹ̀. Ọ̀rẹ́ mi àbó rí wọn. Kí ni mi ò rí wọn kẹ̀? Bàbá Kàrímọ́. Ẹ má mọ̀ wòye lókè ni ẹ bọ́lẹ̀. Ẹ má pe Kàrímọ́ o. Ẹ má pe Kàrímọ́ ẹ dákun. Kí ló dé? Mọ́ mi ló ní kí wá gba 20,000 naira tẹ́ ẹ jẹ wọ́n ní wá gbà wá. Mo ti sọ fún ìyá rẹ pé ni tí a fi orí ọkà ọ̀hún sóògùn fún ó ní parí oṣù ló wọ́n dàwó fún wa. Ẹ gbé gbogbo ẹnu tẹ́ ń sọ yẹn lọ jàre. Ìparí oṣù àbí kí ni mo gbọ́? Ojú ògbà yín tì ní kẹ́ ẹ lọ sórí igbó onígbá kẹ́ ẹ lọ sa orí eku ẹ sa orí ẹja ẹ tún sa orí oríṣi gidi 20,000 naira láti bí ọ̀sẹ̀ mẹ́ta ayé ń ṣe yín. Níbo ló ti rí ọmọ àgbà wọn àgbà kan lè tako sí eléèkúrèkúrè bí àgékúgi. Ẹ wá mo gbọ́ pé ilé ẹ lóògùn èmi ẹ wá ń pè mí lọ́mọ ta èmi gangan bẹ́ẹ̀ ṣe ń wò mí ọmọ mi ni mí ṣé ẹ̀ wá èmi ni máa bá yé yín jẹ́ máa bá yín kanlẹ̀ máa gbé yín síta bí ọmọjọ́ mẹ́jọ ń sìn ẹ̀yin àti ta ni. Èmi Kàrímọ́ ọlọ́mọ mọ̀ táwa bá mi nílé torí 20,000. Ṣé ẹ mọ iye ìgbà tí mo ti wá tí mi bá yín ni kẹ́kọ̀ọ́ máa sọ pé ìsìlẹ̀ tí mo dẹ̀ mọ̀ pé ẹ wà nílé èyí ní máa gbọ́ 20,000 yẹn kò ní dọ̀là. Bàbá ẹ sanwó wa kí ló dé ẹ sanwó wa kí ló ṣẹlẹ̀. Dúró Kàrímọ́ ọmọ ọmọ wa yẹ̀yẹ́ mi ládùúgbò ni àbí ìyá rẹ lọ́rùn pé kò sí bẹ́ẹ̀. Bẹ́ẹ̀ ṣe ń fi ọwọ́ sáyà yẹn ló ń bí mi nú ẹ̀yin tẹ́ ẹ bá ti ní ìgbéraga báyìí ìṣẹ̀lẹ̀ máa fọwọ́ sáyà èmi ẹ wọlé kẹ́kọ̀ọ́ sí títà fún mi POS rẹ̀ ńlẹ̀ yìí o ẹ lọ ẹ pé oní POS kẹ́ni kọ́ kẹ́ ṣe transfer sí wọn kẹ́ni kọ́ kó 20,000 fún wa. Àjẹbẹ́ gbogbo aládùúgbò ọlọ́kọ̀tà ṣètìlẹ́ fi jó o. Bàfá fún kẹ́mi ní ìṣẹ̀lẹ̀ ń bí. Mọ̀ ẹ mọ owó orí ọkà àtòrí ìṣègbè kan wóróworó tá a lọ́ọ̀ ya rẹ̀ ní àṣìṣe ẹni àfiṣẹ́ fún ní pètò bó bá di parí oṣù o òun ó wò wọ́n wá o mo ti ní wọ́n á san fún ní tó lọ rí mọ́mọ́ ta wá tí ìyún wọ ṣòkòtò pépé tí wọ́n. Wo Kàrímọ́ dákẹ́. Ìyá wa ẹ káàbọ̀ ẹ rọra torí ẹ jágèlè mọ́ sí bí ẹni tí ń lọ jẹ alásàlátù àbí jọ́ọ̀ṣì lẹ́ ń lọ ẹ jẹ́ kí n sọ fún yín ẹ sọ fún bàbá Fáfúnkẹ́ àbí kí lẹ́ ń pè wọ́n
kéèyàn lọ sórí igbó onígbà kó lọ rọjà 20,000 látọ̀sùn mẹ́ta ó náà nù lára yín ẹ̀yin àti ta ni. mo mọ̀ pé kò dáa àmọ́ ìsàn. kí ni. ṣé ọmọ yìí ọmọ tó mú wáyìí ó jìyà lọ́wọ́ mi lónìí. wàláì tàláì wọn bí yín dà mo tún bú wàláì wọn bí yín fáì. èmi ni wọ́n na ìwọ àti ẹ̀ lọ́ọ̀rẹ́ báyà. ẹ wá ní ọdún mẹ́sàn-án ọdún mẹ́sàn-án ọ̀rẹ́ mi ẹ wo tí bá padà wá bí gbogbo aládùúgbò ló máa mọ̀ kọ́tà àṣẹ̀sílẹ̀ fi jóná ẹ̀yin onígbèsè burúkú yìí. Àkànjí adáfá bí ẹni wẹjú orúkọ rẹ ò ti ẹ̀rọ ẹbí yẹn rárá ìtàládìẹ rẹ ti níyì èmi ló dé gan o tún wá lọ ń gba àwìn wo bí àwọn ọmọ òun bí wọ́n ṣe yẹ̀yẹ́ rẹ̀ wọ́n dọ̀tí èmi náà ó rò pé wọ́n ni wọ́n yẹ̀yẹ́ ni ṣé àwọn tí ń gbéṣẹ́ wá fún ọ wọn ò fún ọ lówó ni tó fi lọ rèé gba àwìn ó ti wá yé mi o ìyẹn ni pé òwe pé àtùpà kan kì í rídìí ara rẹ̀ òun ló fẹ́ fi ṣe àtùpà kan kì í rídìí ara rẹ̀ Ifá tó kí àtùpà rẹ̀ rídìí ara rẹ̀ ṣebí fákan náà lẹ́jọ́ ń ṣe bó o bá dénú ọgbà rẹ̀ ó rí ọkọ̀ bọ̀gìnìbọ̀gìnì ilé gidi ni wọ́n gbé àwọn ìyàwó wọn ìṣe ni wọ́n ń bọ lására náà bu aṣọ gidi sára èmi ló dé Àkànjí ṣó fẹ́ báyé mi jẹ́ ni èmi nìkan ni mò ń gbẹ́rù ọmọ èmi ni mò ń tọ́ jíjẹ mímu èmi ni mò ń ṣe ṣó fẹ́ báyé mi jẹ́ ni ṣó fẹ́ báyé mi jẹ́ ni kò yé mi o. ṣé torí pé àìlólọ àìríjẹ ló mú ọ tó fi ń sọ ọ̀rọ̀ tó ń sọ sí mi. adáfábí ẹni wẹjú ṣé o tó torí ni ó tó torí. kí n lọ rè ṣẹ́so. bẹ́ẹ̀ni. ṣé wọ́n mọ̀ pé oṣó ṣiṣẹ́ ní ti ń bẹ lẹ́yìn ẹ̀fà ó dìde lọ ni. kí ló kàn mí pẹ̀lẹ́ fà ẹ gbà mí o èwo ló kàn mí pẹ̀lú òjè kí n tèmi mò ń wí tèmi o Àkànjí mò ń wí tèmi o bó o bá kọ̀ tó bá lónìí sẹ́só ká ló lọ́wọ́ ká gbégbé ayé ìrọ̀rùn ikú òun lè fún ẹ tọmọtọmọ. ó fi mí lẹ. ń fi ọlẹ̀ ń lọ gbọ́yìn. ìyá mọ̀jẹ̀ tí ò lówó torí àìlówó mi níyàwó mi wá ń wẹnu sí mi là ní kí n lọ rí sẹ́sọ oṣù. àwọn ara wọn ni yóò ṣòro ara wọn ìfàdẹrẹ ní ṣàwọ ètí kọ́ àwọn ara wọn ni yóò ṣòro ara wọn ẹ̀ẹ́dẹ́dù sílẹ̀ kẹ́lẹ̀ rí ibi tí mò ń ṣe fáwọn èèyàn tí wọ́n á dúpẹ́ ìtàkùn tó lọ́mọ bí yóò tí mo wá kọ́ sí ṣe láti gé. ìwọ̀nba sí lóbìnrin báyà ń jìyà mọ́ tóbìnrin bá jìyà títí bọ́pẹ́bọ́pẹ́ yóò sùn ṣé bèmi náà ṣe wá bá kú ni oúnjẹ àárọ̀ ọba tọ̀sán ọba tálẹ́ gbogbo ẹ̀ka di wóróworó mọ́ra lọ ẹ̀yin bàbá mi mọ́jọ́jọ́ tì mí mọ́ àgbélú kánú àwọn àdákò nígboro tí jẹ́ àgbo làwọn ilé àgbo àwọn àgbo rèé. Irọ́ àfòràn. Oṣólẹ̀ tútù. Oṣólẹ̀ olórí èèyàn lélẹ̀. Ewé ọ̀mísìmísì àfàìmọ̀ ni kò ní mọ́ra. Orí èèyàn wà níbi ilé yìí. Oṣólẹ̀ tútù. Ewé rinrin.
ọkàn obìnrin ilé ìlọ́kàn èèyàn nù. Oṣùlẹ̀ tútù ológbò ètìpọ́n ọlá ewé àbámúdá àtàrí ajá àjò àfisìn bẹ̀rẹ̀ sí orí báyìí ológbò èèwọ̀ ilé ìléwọ̀ èèwọ̀ rẹ̀ ní pé egungun tàbí tó ní ṣe pẹ̀lú ológbò kò gbọdọ̀ dé àwùjẹ èèyàn ṣé máa gbólógbò rù ni ológbò ìdá ń ṣètò ológbò yìí ẹni tí ọba mọ bí ẹ̀dá ẹgbẹ́ tí là máa ń sáré ni ń ṣètò ológbò yìí ń ṣètò ológbò ń ṣe láwùjẹ ológbò ìdá. àìmọye àṣírí tó farasin àìmọye àṣírí o. ẹ ló kalẹ̀ jayé mi ni mo sọ bẹ́ẹ̀ odidi kẹ́tẹ́kẹ́tẹ́ ẹyọkan ẹṣin òkú gúnugún 15 òkú àkàlàmàgbò náà 15 àti òròká tí òrò pọ̀ ẹ̀kọ́ gbé rán àwọn ọmọlá ẹ̀ máa sẹ́ndì owó gbogbo ẹ̀ wá bíi 10 to 15 million máa sẹ́ndì ẹ̀sìn máa ọ̀rẹ́ máa sẹ́ndì ẹ̀sìn tí bá ti kúrò lórí fóònù sí máa sẹ́ndì ẹ̀ ó ti gbọ́ tó bá ti kó fáwọn ọmọlá ẹ̀ wọ́n mọ bó ṣe máa débí ó ṣe máa ọ̀rẹ́ thank you my brother you get it right ó ṣe. Àkànjí bàbá Fátókì ṣé wọ́n ti sanwó iṣẹ́ tó ń béèrè yìí ni. no wọn ti sanwó èmi máa fowó mi ra nǹkan yẹn máa ṣiṣẹ́ yẹn sílẹ̀ kọ́sítọ́mà mi lẹ́nu yẹn ó ṣùọ̀ pé ó máa sanwó mi. ó ti wá rí báyìí ipe ayédùn jẹ jù yà lọ mo pọ látàwà báyìí ká ní pé bí mo ṣe bá ẹ sọ òògbọ́n kí ló rò pé máa wá ṣẹlẹ̀ báyìí ṣá máa wá kú sínú iṣẹ́ ni iṣẹ́ ò da ọ̀rọ̀ ló ń wìn mí sórí bẹ́ẹ̀ yẹn ń sìn ìgbà tá a ti dolówó kò nídìí pé a tún sá kìràkìtà ń ṣe gbogbo ẹ̀ wípé gbogbo ẹ̀ ń lọ ní mẹ̀lọmẹ̀lọ nírọ̀rùn. ìwọ ni màá dúpẹ́ fún and at the same time èmi náà dúpẹ́ lọ́wọ́ Ọ̀rúnmìlà tó jẹ́ kí n gbọ́ torí tó bá bá mi sọ tí mi bá gbọ́ nǹkan ó ṣe mo dúpẹ́ ó ṣe báyìí ó ṣe. mo dúpẹ́ kó gbọ́ràn sí mi lẹ́nu. èmi adáfà bíi ẹni wẹjú ifá oṣó tí mo ṣe yìí kọ́ mọ́ hùn mí o kọ́ mọ́ hùn mí o iṣu sísun kì í hun ná àkọ́gbà kì í hun bẹ́ẹ̀ ìṣà gbọ́dọ̀ hun mọ́lẹ̀ mo méwé àwọn mo fi sáhun jẹ́ o ọ̀rọ̀ gbogbo ọ̀gbọ́dọ̀ hun mí mo ti méwé àwọn mi sáhun jẹ́ oṣó tí mo ṣe yìí kọ́ mọ́ hùn mí o kọ́ mọ́ hùn lórí ọmọ kọ́ mọ́ hùn lórí aya kọ́ mọ́ hùn lórí nǹkan ní mi o ẹ bá ń gbà bẹ́ẹ̀ o ẹ bá ń gbà bẹ́ẹ̀ o ẹnìkan ò ní dísù ògèrè sákọ́ lọ́wọ́ ló kó bá bẹ́ẹ̀ pé ọmọ ta. kọ́ mọ́ hùn mí o. àwọn kọ́ńtà fàṣímọ́lẹ̀ ayé wọ́n ní kọ́ lọ́rùn máa ṣọ̀mú káwọn máa ṣàlẹ́ ó kọjú tùlú ọ̀rọ̀ ipò olúwọ̀rọ̀ òkú kòkó ọbẹ̀. Awolere mo rò pé mo ní kó fọ káà ilé nǹkan. nítorí ẹ pé à ń kánjú wa ń fari yẹn mo ti fọ ilé bàbá dé máa fọ ilé. ok no problem. ìyẹn ti di dandan. In fact. Bàbá o. Bàbá o. Driver. Bàbá o. Ẹ ti fọ mọ́tò yẹn. Dédé mo ti fọ dédé náà ó kélé. Ilé kan. N kò fọ nítorí à ń kánjú wa. Máa fọ bàbá dé. Àti eléyìí.
Tí ìṣẹ̀lẹ̀. Bàbá. Mo gbé. Kílè. Mo gbé. Bàbá. Mo gbé. Màmí. Ẹ má ṣubú. Ọkọ̀ bá lórí. Kílè. 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 Bàbá. Kílè. Egungun ológbò. Mo gbé. Bàbá Sama, masa, oya, ya gbé kókó. Bá mi lọ gbé kókó. Kí ṣe ẹ́? Kókó tó máa ṣe mú. Ẹgbàmí o. Báwo ṣe dé o? Ẹgbàmí o. Kíni? Mi lè kọ́. Olórí ibú ọmọ yóò. Olórí ibú wa. Mo dára. Bàbá. Bàbá. Obìnrin. Orí báyìí. Má pẹ́ obìnrin tó ń kó sí ńgbà náà lọ́hùn. Olùwọ́ náà kó sí yọ. Bàbá ẹ yọ mí, ẹ ṣàánú mi. Iná ni àwọn àgbà fi máa ń sọ pé kéèyàn má kánjú tùlú ọ̀rọ̀ ìgbà rẹ̀ ò tó ṣe lọ bẹ́ẹ̀. Orí báyìí. Ọ̀nà àbáyọ kan ṣoṣo tó wà rèé o. Ṣé bàbá? Sórí ìṣẹ̀dá rẹ̀ tó ya wèrè tó máa lọ ra èso fún ó ti kú. Ìṣẹ̀dá rẹ̀ ló kú ìyàwó rẹ̀ náà fi kú báyìí. Bó ṣe ti wá kú báyìí ọ̀nà àbáyọ kan ṣoṣo tá a lè lò ní pé ọ wá wà lọ bí títí ń ṣe wèrè tó ti máa lọ ra èso fún ẹrù wèrè tí mo gbé fún ọ tó gbé fún níjọ́ sí mi. Ẹrù náà lọ rè gbà wá lọ́wọ́ ẹ̀ ẹrù rẹ̀ ó bá ti wá gbé wá òun láwa fi ṣèpínyà fún wọ àti ẹ̀ a bá ti ṣèpínyà ọ̀tán ní ẹ̀rọ fóòdù ní òfin ní bẹ́ẹ̀rù wọ́ o. Ẹrù wèrè. Ọlọ́rin gbà wá bí bẹ́ẹ̀ kọ́ ẹ̀rọ fóòdù yóò padà bẹ́ẹ̀rù wọ́ o. Bàbá mo dé tán ẹrù wèrè. Ìjàpá àti gbìnrìnàjò ẹnìkan yára jura wọn lọ ṣé wọ́n finú ọ̀ra wọn bí o. Congratulations sir. Ohun tó ń lò síra wọn láhùn mọ́ o. Àná bá a ṣe ń jókà yìí. Àná bá a ṣe ń mú 2+2 tó máa ń di 22 nínú òṣèlú. Nínú òṣèlú 2+2 22 ni 22 ni mo ti mọ̀ pé a máa win àwọn báwo àti àwọn fíìmù yìí ti pẹ́ woman leader báwo ni. A dúpẹ́ fọlọ́run ọba appreciation ó yàtọ̀ sí application ọpẹ́ wa ọlọ́run ò ní jẹ́ kó dìbàjẹ́. Senator ṣe rí wípé tí a bá so ewúrẹ́ mọ́lẹ̀ tá a bá fún lóúnjẹ ó máa ṣe iṣẹ́ tó yẹ kó ṣe. Bẹ́ẹ̀ni. Gbogbo bá a ṣe tọ́jú àwọn èèyàn gbogbo nǹkan tá a ṣe fáwọn èèyàn ló jẹ́ kọ́rọ̀ rí bó ṣe rí sẹ́yìn náà rí Olúwa ó ṣe. Ẹ ṣé mo dúpẹ́ mo tún tọpẹ́ dá gbogbo ìgbà ni máa ń sọ pé ènìyàn láṣọ mi bí ò bá sẹ́yìn kò sẹ́yìn. Party chairman, yes sir, mo dúpẹ́ gbogbo ìgbà for your support. Ìgbà tí n bá nílò ẹ jù when you are much needed with me you always available. Mo mọ̀ lórí woman leader ẹ ṣe ẹ̀kọ́ àdúró tí màdẹ́wà jọ yín lójú. Ṣé wàá rí youth leader yẹn? Màmá fi bí mo ṣe tó wọn. Listen, ṣé wíwo ni ò tó wúni ni àbí I don't get it. Torí pé àdàmú mo tán ó bá wa pẹ̀lú ṣèlú ló sọ̀rọ̀ sí ní ṣàkàṣàkà ṣé tó jọ orí ni ká pè é. Bọ́ọ̀ tó jẹ́ pé ṣùmẹ́kà ló ń ṣe tó máa gbé kòròkòrò káàkiri àbúrò. Ebi mo rí I saw his tenacity pé akíkanjú lọ́mọ yìí. Ó lè jẹ́ inspiration fáwọn ọmọ ẹgbẹ́ tó ń gbá bọ́ọ̀lù lọ́jọ́ Sunday náà rí kọ̀ọ̀kan ṣe tó ń fa wàhálà láti. I particularly chose it. Èmi ló wá dé position tó wá fọwọ́ láyà pé ẹ̀ṣẹ̀ bá jọ́sí. Máa mú ṣọ̀kọ́. Ayọ̀délé bẹ́ẹ̀ kọ́ ló ṣe máa ṣe bẹ́ẹ̀ kọ́ ló ṣe máa ṣe sórí ṣágbára ẹ̀ ló fi débi tó dé ni agbára ẹ̀ kọ́ náà ọlá Ọlọ́run àtọ́lá àwọn èèyàn yìí ni o ṣé on stand ṣòro òun náà tó dẹ̀ ṣe ti káyé tó dáyé báyìí láti rí pé èèyàn máa ń dùpò kò sẹ́ni kankan òkè tó bá dùn kọ̀ wọlé ọ̀nà post wọn máa ní kí ni wọ́n kàn gbé fún ni ó mọ̀yàn ni bọ́bọ̀ ṣe dùn yìí ló dáa tó fàgbà hàn wọ́n
bóyá ìwà yẹn gan tó ń bá rí ayé a máa la gàràrà ni tó wá dá ni wá fà á mọ́ra tó tọ́jú ẹ̀ tó bá tọ́jú ẹ̀ náà dùn ó máa padà sọ́dọ̀ ẹ̀ because kò só jẹ́ bẹ́ẹ̀ yẹn mọ́ kò só jẹ́ bẹ́ẹ̀ yẹn mọ́ gbàgbé. bẹ́ẹ̀ ṣe wá wáyé. Yes. Yes, sir. I will give you guys 4 million there. Listen, 2 million apiece. Oh. 2 million. I want 2 million. Again, sir. Again. Sir, 4 million fún the whole party, sir. Again, no. Ajẹmọ́nu yín ni o. Torí pé ẹ wá, you were faithful to me. Lọ́dọ̀ mi sọ́dọ̀ yín 4 million yẹn ajẹmọ́nu yín. BBC! BBC! Progress! BBC! Progress! Eléyìí tó fún wa lọ́jọ́ sí, mo ò tí ì ná tó sì wà nínú ilé. Ìgbà yìí làwọn èèyàn máa ń mọ̀. Chairman, ẹ ṣe sùúrù. Ẹlẹ́ṣẹ̀ bẹ́ẹ̀ ni tí kọ́ńtù ẹ̀ ń win bọ̀. Inú mi ló ń dùn, sir. Inú mi ló ń dùn. Mo mọ orú club tẹ máa wà bọ́mí ní sọ èèyàn kọ́ mo bẹ́ẹ̀ sọ báyìí ọ̀rẹ́ àwọn executive kọ́. Mi ò tí ì fẹ́ débẹ̀ ni èyí tí mo fún wọn àjẹmọ́nà tí wọ́n ní ẹ má sọ fún yín kọ̀ọ̀kan pé mo fún yín lọ́wọ́ lórí ọ̀dọ̀ executive dé àwọn tó tọ́ sí àwọn tí ó tọ́ sí ibi kò mọ̀ pé gbogbo ọkọ náà lọ fẹ́ràn mi. Ayọ̀délé ọlọ́ọ̀bà mo mọ ẹ pa ó wà pàtó kékeré àjọ wa ìyàn kì í nígi lọ́gbà kó má mèso ẹ̀ mọ́ mèso ẹ̀ dánúdánú inú ló ṣe bí ẹ̀ wo ọmọ tó ṣẹlẹ̀ ní pé kò sí kó má rí bẹ́ẹ̀ o àti jẹ àti mu gbogbo wọn náà ní gbogbo wọn náà mọ skul wọn níyàwó wọn níyàmọ èmi gan kọjá yẹ 2 mẹ́ta ló fẹ́ lórí ìwọ nìkan ó mọ iye tó ń jẹ lábẹ́ tó tún dẹ̀ gbogbo wọn ti ṣe gbogbo tó oníkan fún wọn ṣé wọn ò gbà ni a máa wò wọ́n ní ọ̀hún ní ìjẹnu wọn a máa fún wọn wo a máa fún wọn èèyàn ńlá ní ẹ lọ́ọ́ ti gbé ẹ débẹ̀ gbàgbé èmi gan inú mi dùpò wọlé chama mami ẹ mọ̀ ọ́ tí mi máa ṣe gbogbo wọn ni a máa dùnnú gbogbo wọn nínú wọn gbọ́dọ̀ dùn kọ́ da ọbẹ̀ nù kan sí mi èmi on his behalf ẹ má sọ pé mi mo fún yín lówó owó yẹn kéré kó pọ̀ o máa fún yín 10 million ẹ pín mọ́ra yín lọ́wọ́ everybody. Sir, 10 million. Na 10 million lóye mi bọ́ ẹ má sọ pé mi òun ni ìyá na ó jù bẹ́ẹ̀ lọ bọ́ èmi náà ní bí mo ṣe máa gbà ó mọ̀. Sir, 10 million. Fún our escort. Everybody. 10 million again. BBC! Progress! BBC! Progress! BBC! Progress! Ṣílé lóhun lóyún fún ẹ. What? Ibo ló ti lóyún? Mo hé mú lófurufú ni. She no come, you no come. How come belle come? Bábí ibo ni mo fẹ́ lọ kí ni mo fẹ́ ṣe báyìí torí mi ò padà sí ilé yẹn mọ́ o. Ibo la wá fẹ́ máa gbé? Èmi ò padà o. Èmi ti sọ yàrá rẹ nílé awo. Nǹkan tó fẹ́ ká ṣe yìí, tá a bá ṣe é, ṣé ó mọ nǹkan tó lè ṣẹlẹ̀? Kí ló fẹ́ ṣẹlẹ̀ ju kẹ́ gbádùn ara yín lọ? Kémi náà dé enjoy ara mi. It's very simple. Oh, sugar. Yes, you're my sugar daddy. Sugar daddy ò ṣíwọ́. Sábà kọ́kọ́ ẹ̀gbọ́n rẹ ni. Àbúrò kí ló sọ jáde lẹ́nu iná? Bámi ẹ kúrò ń bẹ̀ jàre. Ẹ̀dẹ̀ ń sọ látàárọ̀. Kémi wá jọ ọmọdé ni àbí mo já ròdì. Kí mi ò ní mọ ẹni tó fi tipátipá bá mi lájọṣepọ̀. Ó ṣe wá sí ìyẹn jẹ́ jíjẹ lódò ó mú níbú kọ́ wá náà ká àbùkù sólúwẹ̀rí. Ṣé mi mọ nǹkan tí mò ń ṣe ni? Ó mọ nǹkan tó ń ṣe. Bẹ́ẹ̀ni, because tó bá mọ nǹkan tó ń sọ ni, ò ní sọ pé kí àbúrò tèmi kó kúrò nínú ilé ẹ̀kọ́ ẹ̀gbọ́n ẹ̀. Because I don't understand you. Ṣú ààrẹ Ṣóyínká, ṣú ààrẹ kọ́ lọ ń ṣú ẹ̀. What do you mean? I don't like it. Kí lẹ fẹ́ mi fún? Sílẹ̀ ọjọ́. Oyún yìí ẹ̀yin lẹ ní and you have to take responsibility for it. Ó bẹ́ àbí. Káṣírí ẹ má bàa tù. Àbí bẹ́ẹ̀ kọ́. Kí ni ìtumọ̀ yẹn Ìpàdéọlá? Ṣé bí wọ́n ni mo bá lórí ìkúnlẹ̀ tó rán bàbá ní ìsìn? Ọ̀rọ̀ yóò dọ̀dọ̀ òrìṣà àrágbá. Bẹ́ẹ̀ni, àrágbá tí jà fúnra ẹ̀ tí jà fẹ́yàn. Lónìí sì ni kò ní dọ̀la, yàrá kò ní gbẹkùn kó tó lóun ọgbàjà tó bá jẹ́ bẹ́ẹ̀ nìkan bẹ́ẹ̀ jẹ̀wẹ̀.
ẹ̀dá bá búrò èké ó tàn wọ́n mọ sáré báyìí kò ní nìkan tí ń lé o. ọ̀ya 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 ọ̀ya. orí ẹ̀ náà ń tẹ̀sí. ọ̀ya. Is not kind to men who are vulnerable. Strength is not a choice. It's survival. So you could not stand up for yourself? No room for a man to be soft. Being a man is a curse. You learn the rhythm. You join the dance. Even if your feet bleeds. I am a man. As a man, you must never lose guard. You must be strong and be a shield for others. I guess that's one of the heavy burden that a man has to carry. I want you to be strong and firm. She o proper. Kí àwọn ẹ̀gbọ́n yín ṣe máa rí ìhòòhò yín. Adéjàre, irú question wo nìyẹn? Adéjàre jẹ́ kí n kọ́ ẹ bó ṣe ń lọ kíní. Ṣọ̀rẹ́, ó yẹ kó count ara ẹ lọ kíní. Torí iṣẹ́ tí mo fún ẹ jẹ lọ́fẹ̀ẹ́ lọ́fọ̀ yìí, iṣẹ́ tí àwọn bàbá ẹ máa ń jẹ ni. Deja! Men have emotions too. We break quietly. We feel deeply. We bleed. Even though we're told not to show it. Don't cry. Don't cry. Don't cry. nǹkan tí ó ṣẹlẹ̀ gangan ni pé bí mo ṣe ń rí lẹ́nu jẹ́ mẹ́ta inú mi ò dùn ṣe rí bẹ́ẹ̀ ṣe wáyé gbogbo everything tó lè múnú yín dùn òun náà ni nǹkan tó múnú èmi náà dùn bẹ́ẹ̀ ṣe ń wò mí ẹyẹlé ni mí sà o ẹyẹlé ò ní bónílé jẹ kó bónílé mu tí onílé bá ti ní problem ẹyẹlé ti ní problem mo rí pé lẹ́nu jẹ́ mẹ́ta inú yín ò dùn ẹ wà happy bẹ́ẹ̀ máa ń bá mi ṣeré gan ẹ bá mi ṣeré mi máa ń rìn gan tẹ máa ń jáde ẹ fi bẹ́ẹ̀ jáde tí n bá bẹ yín wá ní ẹ̀kan wà nílé ẹ dá wà nílé bẹ́ẹ̀ dẹ̀ ṣe wáyé náà sí bá inú èmi náà ò dùn ṣe understand then again ní ti àwọn madam ọlọ́run àbáwá tẹ̀wọ̀n sáfẹ́fẹ́ rere àbáwá clear gbogbo èròpẹ̀ burúkú kó lójú wọn so ẹ má mi fẹ́ kẹrù anything ọlọ́run ló fún wa ọlọ́run ló gbà ó dẹ̀ nírìsì so lórúkọ Jésù ọlọ́run àdúró ti ẹ̀yin náà n fẹ́ kẹ́kọ̀ọ́ ṣàròpù ní ẹjọ́. Kasali. Sá. Kasali. Sá. Kasali. mo ń jẹ́ yín sá. ẹ̀mí ló mọ̀ pé. ó dẹ̀ ń pẹ́ 3 times. ó ṣe ó ti pẹ́ ó ti dé ọ̀dọ̀ mi náà. bẹ́ẹ̀ sá. ó dẹ̀ ti mọ irú èèyàn tí mo jẹ́. èèyàn dáadáa ní ìsà. Kasali. Sá. ṣé rí pé ikú madam tó ń sọ pé ikú madam ìyẹn kọ́ ló ń bọ́dà mi o. kí ló máa ń bọ́dà yín sá ẹ ṣàlà ẹ làáhàn mi ní bàtà ń ké ẹ jẹ́ kí n bọ̀ sá. nǹkan tó ń bọ́dà mi ó ní wèrè kan tó wà nílùú yín tí máa lọ ń wò kò tí ì pẹ́ lẹ́nujọ́ mẹ́ta wọ́n ní pé wèrè yẹn ti kú. àwọn ṣekú yẹn ló wá ń dùn mí jù. ẹrù wèrè ẹ gbogbo ló ń dùn mí. ẹrù wèrè. bẹ́ẹ̀ ni. ọ̀gá kí lẹ́yìn fẹ́ fẹ́ ru wèrè ṣé kí ló kàn yín pẹ̀lú ẹrù wèrè kí ló. owó ẹrù wèrè gangan ó ní nǹkan tá a sinmi gidi ó ní nǹkan kan tó wà nù ẹ̀ tó yìn pọ̀tà sí fámìlì wa tí bá dẹ̀ rí kíní ẹ gbà tí bá lè rí kíní ẹ gbà Kasali
Kasali double salary ẹ. Ẹ jọ̀ọ́ ẹ má bínú sá gbà tí ẹ sọ pé kí ni family kan wà nù ẹrù wèrè yẹn ṣé wèrè ní family yín ni I mean sorry ṣé wèrè yẹn ṣé family yín ni báwo ni ẹrù family yín ṣe dọ́wọ́ wèrè mo ń try láti get picture yẹn gangan ni so màá lè mọ̀ mo fẹ́ comment sí kéèsì yẹn. Kasali wèrè yẹn family wa ni. Orúkọ family jẹ́ orúkọ family jẹ́ it's okay. Èrò ogun mo nídìí. Ẹ má bínú kí ló lè wà nínú ẹrù yẹn tó wà important wèrè ti kú ẹ jẹ́ kí ẹ mọ ìwà wà ẹ mọ ẹni egbére lèmi máa tẹ̀ sọ pé wọ́n ní tó bá gbẹ ní lọ́wọ́ egbére pọ́ máa ń wúlò mi gbọ́ pé ẹrù wèrè wà important tí wèrè bá ti kú ká dẹrù ẹnu ní so mi mọ́. Kasali ogun family wa ló wà nínú ibẹ̀ yẹn sẹ́. wèrè gbógun lọ́rùn. tó bá lè bá mi gẹ̀ tí inú mi máa dùn Kasali ìgbà tó jẹ́ pé ìlú ẹ̀ ni wèrè wà. Okay, it's okay. Ọ̀gá, ẹ jẹ́ kí n bèrè pẹ́ṣọ̀ kan náà. Now, wisdom. Now, ká sọ pé tá a bá rí ẹrù wèrè ń sìn báyìí. Gbogbo bẹ́ẹ̀ ṣe ń ṣe múyẹ́múyẹ́ ń sìn, ara yín máa yá dáadáa. Ẹ gbà òkè inú yín á dùn, ẹ máa ṣe bẹ́ẹ̀ ń ṣe tẹ́lẹ̀. 100. Ẹ ti rí ẹrù wèrè. Ọ̀gá mi sà. Ẹ ti rí ẹrù. Kọ́ tí mo wá lẹ́jọ́jọ́ yìí. Inú mi tẹ kọ́kọ́ dùn pé kọ́kọ́ rẹ́rìn láti jọ yìí. Ẹ mọ mi. Now, ṣe rí alákọ̀ọ́kọ́ inú mi kọ́kọ́ dùn pé mọ̀ pé ìlú wa ni wèrè yẹn wà. Mo wá ní àbúrò mi kan bẹ́ẹ̀ Roscoe tó sọ pé òun máa ń rí yín bẹ́ẹ̀ pé máa ń gbé èso wá fún wèrè yẹn kankan bẹ́ẹ̀. Ṣùgbọ́n àtẹ́yìn náà wá sọ̀rọ̀ lọ bẹ́ẹ̀ ń sìn so mo ti mọ nǹkan tá a máa ṣe. Mo sọ pé àti rẹ́rù yẹn a máa rí. But another thing tẹ́ bá ṣe fún mi sìn mo fẹ́ kẹ́ kọ́kọ́ ká ojú kò kẹ́ dáradá kọ́kọ́ bá ń kẹ́ tó ń jẹ kẹ́ jẹun náà kẹ́ wọlé kẹ́ wẹ̀ kẹ́ freshen up tẹ́ bá wẹ̀ tán bóyá ká wá wá nǹkan kan bí ògógóró ká dà sí brain ìmọ̀ àti ń ká. Kasali ìkọ́ ẹ̀kọ́ tó bá ń ṣe ṣe ó bá múnú mi dùn ni. Ìkọ́ ẹ̀kọ́ tí mo fi láìkẹ́ jù nìyẹn. Ìkọ́ tó máa bá mi pé wèrè tó wà nílé yẹn. Wèrè dà. Wàá bá mi sọ fún pé kó ro pando. Pẹ̀lú ọbẹ̀ ẹ̀fọ́. Kó mi sọ pé ìgbín wà ń bẹ̀ o. Ẹ̀fọ́ onígbín. Kó dẹ̀ fi dédé sí i. Yà. Ó bá ń ṣe ń sùn. Àṣàbí ọlámú. Àṣàbí. Kí ló ṣẹlẹ̀? Come here. Bọ́ síbí. Kọ́sẹ̀ rẹ̀ wá kàn máa pè nìyàn bí pẹ́sẹ̀ lọ nìyàn dákú. Màmá. Ọ̀gá mi ṣàjàre. Ó bàjẹ́ sà. Ó yẹ bẹ́ẹ̀ sọ rẹ̀ gbogbo náà kò ju ẹ̀ lọ ni. George, ó ń sọ fẹ́ pé nù lẹ́yìn ọ̀gá èmi ló kàn. Gbogbo ẹ̀ náà ló pọ̀ sí lára mẹ́rin pọ̀ ní pọ̀ láyà pọ̀ òṣì. Gbọ́ nǹkan fẹ́ sọ fún ẹ látòní lọ. Nǹkan tí Kasali bá ti sọ ní ilé bẹ́ẹ̀ ni o. Ọjà níyan o. Nǹkan tó bá ti sọ. Wọlé lọ sìn kó lọ ro pando èèyàn 3 fún ìmọ̀ àtọ̀gá àfẹ́ jẹun ẹ̀fọ́ rírò pẹ̀lú ìgbín kó ní edénú that is instruction. Mo ti béèrè ọ̀rọ̀ lọ́ọ̀gá látàárọ̀ pé kí n jẹ ayán jẹun. Mo ti béèrè jíjẹ lọ́wọ́ yẹn látàárọ̀ ayán jẹun. Nígbà rẹ̀ yán sọ pé wọ́n fẹ́ jẹun kọ́ńsìn ṣọ́ọ̀bù olú ẹ̀rọ oúnjẹ sílé ni èwo lọ́rin yán lọ dáná ó ti fẹ́ jẹun báyìí ṣé kó má jẹun ló pè é ní olùsí olóúnjẹ ìyá. Ìgbà tí Kasali ti sọ̀rọ̀ ló tún béèrè ọ̀rọ̀ lọ́wọ́ mi. Lọ dáná jàre máa gbọ́mú kiri. Níyè nìwọ náà. Olóṣó. Ọ̀gá mi o. Wọ́n lè lọ. Níwọ náà. Kó bọ́ sí ọ̀gá ò lè rí ẹ̀ ìjọ ṣe aṣọ ọmọdé olówó ẹ̀. So ọ̀gá Kasali ṣe rí ash. Kí ló ṣẹlẹ̀ báyìí? Ṣé mọ̀kọ́ tá a máa ṣe tí Ọlọ́run jẹ́ kí wèrè yẹn tètè dáná tán tó bá ti dáná tán kẹ́ jẹ tọ̀dọ̀ yín kí n tàn jẹ tọ̀dọ̀ mi so kẹ́yìn wá lọ rest èmi náà máa rest so time bá rest mi ò rest o máa pe àwọn ará ilé máa ṣe investigation lórí ọ̀rọ̀ wèrè yẹn kọ̀ọ̀kan bẹ́ẹ̀ ṣàmì ká ní wèrè tó wà láyé a máa bá ifẹ̀ track ẹ̀ wèrè ti kún sí ẹrù wèrè là ń wá so báyìí máa track ẹrù ẹ̀ òun ni major thing so tó bá máa fi di àlè lọ́mọ́lẹ̀ nínú. Tá bá jẹun tán kọ́
gbé tá bá jẹun tán ká dẹ̀ sáré lọ a lè padà náà. Ọ̀gá táìmù ti lọ ká tó bọ́ sí títì ká tó mú fìgbà tí èpè tó sí ní ọ̀dọ̀ wa wà ìmọ̀ náà náà ṣẹ̀ díẹ̀ sọ ẹ jẹ́ ká fi sí bí ọ̀la. àárọ̀ ọ̀la bẹ́ẹ̀ ni. bí 5 ká jí lọ àbí. ẹ má jẹ́ àlọ́ 5 o máa ń láì pé for security reasons so máa ń láì pé kí n rí ọkàn báyìí ṣáà kí n rí èèyàn tó ń bọ̀ kó nà rí mi báyìí ní kanáyọ̀. security kọ́ ni ẹ ni. ṣé òkè mi mọ̀ pé àmì ní security fún yín. Domestic security mi àwọn security àdúgbò inú ilé nǹkankan mi ò dé express rí láyé mi àwọn àmọ̀tẹ́kùn ló máa ń ṣọ́ express. o lè fara gbà bọ́ báyìí. ìbọn ọ̀gá ẹja gbàdúrà o ànírógun olè inú ilé yìí o tí olè bá wá àjàjàjàjà ibi tí wọ́n ti ṣiṣẹ́ last àwọn ọ̀gá tó ń bá iṣẹ́ olè ló pa wọn mò ń dúró báyìí tó lè ń pa wọn wọ́n pẹ́ kí n máa fẹ́ra fáwọn olè wọ́n kọ́ lu tí wọ́n bàjẹ́ kọ́ tó. Kasali ọba tẹlẹ. àtijọ́ àti múnisà àtijọ́ àti múlàmbákà. ayé kù síbi kan òòlè ọ̀pọ̀ àṣírí bẹ́ẹ̀ tí ó ní tó dandan lọ́rùn àṣírí láyé o láyé kọ̀ọ̀kan ẹrù wèrè yẹn lólè. Ọ̀dàmú. àṣírí pọ̀ láyé yó. àṣírí pọ̀ láyé yó. sí ẹ̀sùn sọ fún mi nísìnyí pé àwọn officers méjì wá láti ọ̀dọ̀ commissioner of police. Commissioner of police. ọ̀nà fẹ́rẹ̀ yín. Bàbáyé ló lè pè mí lórí fóònù. kò yé mi náà mo ṣe ní pé kí sọ fún yín náà fọkàn tó wọlé. So sí ẹ̀sùn ti clear wọn àbí? ó ti clear wọn náà mo ṣe wá sọ fún yín. Ẹ jẹ́ kó máa bọ̀. Bẹ́ẹ̀ni sir, àwọn náà ní kí àwọn fún yín ní letter of invitation. Commissioner of police kẹ́ fún mi lẹ́tà. Wọ́n ní kí ẹ yọjú sáwọn. Bọ́ lè bá mi sọ̀rọ̀ lórí fóònù náà, èèyàn tí mo mọ̀ dáadáa ó dẹ̀ mọ̀ mi. Àmọ́ kò tó ní ká sọ fún yín nìyẹn sir. Okay. All right, let me see the invitation. Yes, sir. Ǹjẹ́ yín mọ̀ mi? Bẹ́ẹ̀ ni sà, ojú ni sà. Ẹ kì í ṣáà mọ̀ fún lóògùn. Ẹ pọ̀ mọ́ ṣe. Nǹkan tó ṣe mí ń kàyéfì nù lẹ́tà yìí ni pé déètì ọ̀la náà fi ṣe. Ọlákẹ́. If you need to invite me, you give me an ample time for me to. Anyway, máa lọ sí. All right, sir. À ń bó níṣẹ́ rìn. Ẹ jíṣẹ́ pẹ̀ ti fún mi lẹ́tà. Pẹ̀tẹ̀ bá mi lẹ́. All right, you can go. Honorable, ṣé kò sí nǹkan kan tó ń fi sọ pé kẹ́ wá lọ́la ṣá? Nílùú tá a wà yìí, I'm a sitting senator. I have immunity. Àbí o. But ọ̀dẹ̀ tá a fi sípò because I remember ìgbà tó join ní police academy mọ̀mọ́. Ìgbà tó ń sọ pé kán dárúkọ ẹni tó lè ṣe commissioner nílùú tá a wà táwa believe inú ẹ̀ mú pẹ̀lú ẹni tó forúkọ ẹ̀ lẹ̀. It's an effrontery for me to now send his boys to come and give me invitation letter. Àgbà tó ní phone number mi lọ. Yes, no, ẹ kàn pé yín nínú. That's very rude of him. Olówó invite mi. Dáńbọ̀rọ̀ ọba. Màá yọjú síbẹ̀. Bóyá kẹ́ má lọ, àbí kí lẹ fi? No. I will go. But kí n tó lọ máa rí i pé mo ti bá ẹ̀jì sọ̀rọ̀. Màá yẹ sọ̀rọ̀ sí. This is beyond his pay grade. Rude gan. Agbára ẹ̀ ò gbé nǹkan tó kọ yìí. I'm a sitting senator for that matter. This is beyond him. Má lọ. Màá yẹ sọ̀rọ̀ sórí ẹ̀. Mo kàn fi sọ́mà o. Ṣé bí pé kẹ́ má lọ ṣá? Nílò ìlú táwa lọ fi sọ kí ló fẹ́ ṣẹlẹ̀? Ikú ló ń pàgbà tá à ní bá po lórí ẹ̀ mbẹ́. Àbí kò ń ṣe bọ́ yẹn? Dáńbọ̀rọ̀ ọba ṣẹ́gẹ̀. Gbà bá sí ẹsẹ̀ sọ̀rọ̀ kẹ́ put him together. We go 9 o'clock in Ope. Okay. Ẹ máa lọ sí ẹ lọ́sẹ̀. ẹnìkan yára jura wọn lọ
letter of invitation látọ̀dọ̀ bọ́ ẹ̀ ilé ọlá ti mọ́tò. Inú síta lọ́rùn wáyé o. Báwo bá fẹ́ ní lọ dẹ̀ndẹ̀ ẹlẹ́kùn wa kì í tábẹ́rẹ́. Ọ̀dọ̀ wa ni. Èmi ni. Ẹ̀yin ni mo rí láì tẹ. Ìyá Ṣáàkì. Ẹ̀yin ni mo rí láì gba gíláàsì báyìí. Ó ìwà ń bí. Ṣùgbọ́n àtọkọ ẹ̀ tí ṣẹ̀tù. Ọlọ́run ló máa yanjú yẹn. Mo sọ fún ẹ pé lè yóò ń ṣe ẹ̀mọ̀ kì í ṣe refugee camp tá a máa fi ṣe lémoṣú. Nígbà tó bá ti ń bọ̀ ọkọ̀ ẹja tẹ́ bá ti jà mẹ́ wá lọ gbalẹ̀ síta náà ẹ sọ family house di kínní. Ọlọ́run àyànjú ẹ̀ mo ti sọ fún yín. Ọlọ́run ló máa yanjú ẹ̀. Báwo ni gbogbo nǹkan? Gbogbo ẹ̀ wà dáadáa. Kò dàbí Kàsálí. Bí mo ṣe rí yín ìtẹ̀ wá dáa. Ọ̀rọ̀ sáré bàbá wa yìí. Ṣọ̀gá. Kàsálí kí ló wá ṣẹlẹ̀ ń sìn báyìí. Ẹ má bínú ọ̀gá mi ni. Ẹ rà sá. Ẹ ká sọ máa wọ. Yes ma. Ó tiẹ̀ ti rọ́wọ́ tọ́jú yín lára wọn. Aṣọ wọn ti ń padà díẹ̀díẹ̀. Kí ló ṣe aṣọ ẹ̀ ṣaṣọ ẹ̀yà tẹ́lẹ̀ ní àbórí ẹ̀ yìí ni kí ni gbogbo orí burúkú tó ń sọ wájú àlejò wa. A rí yín kẹ́ tó lọ tẹ̀ tí wàá dọbẹ̀ fún yín báyìí. Àbúrò mi ni o ti àbúrò mi kẹjọ ni ó kàn dàgbà sára sáré ìdádùá ni wèrè olóńjì òkúta aláàjì bù báyìí ṣé ìgbọ́n fẹ́ fi yẹpẹ sáré ṣe nǹkan báyìí. Ok tí ọkàn bá bu yẹpẹ wọn tó fi ṣe nǹkan kan wọn jọ ń lọ ni. Kò tiẹ̀ ní jẹ́ fún wọn kò sí nǹkan tán máa fi. Kàsálí nǹkan tá a bá wá gọgọgọgọgọgọ. Ẹ ṣàníṣù ẹ má bínú sá ẹ má bínú. Roscoda. Ó wà nílé ìsinsìnyí ó gbà bóyá bí ló tiẹ̀ gbà bíbí ni ẹ pè é. Kí ni wèrè ẹ̀ ń wá kiri wèrè tí ò lẹ́sẹ̀ tó ń rìn kí ló fẹ́. Ẹ pè é. Rosco. Rasaki. Láti mo bá wá délé yìí. Ẹni òun náà mọ̀ bí ẹ má bínú sá. Kí ló ń ṣe lẹ́kùn dé? Mo lọ já gan ni mo ń bọ̀. Ta ni? Ta ló ń pè mí? Bàdá mi Kàsálí ẹ̀ dààmú ẹ̀ fò owó ẹ̀ rákòbá. Ọ̀gá rẹ̀ ẹ̀ dààmú ẹ̀ fò owó ẹ̀ rákòbá ọlọ́ọ̀bá. Àti jẹun ló ibi tó bọ́rọ̀ ayédè náà sí orí ọ̀gá ní sọ́dọ̀ àti ìṣòro rẹ̀ lẹ́nu oúnjẹ iná ni ọmọ wáyé wá jẹun kò sí wàhálà kí ni èjì ẹ̀ adífáwọgbó láàárọ̀ kùtùkùtù tó ń wọlé lọ já ìwé tó ń jáwé kiri nù gbó kí ló fẹ́ fi ewé ṣe báyìí. bẹ́ẹ̀ fi lè ṣe ọkàn ni bẹ́ẹ̀ fi nǹkan bẹ́ẹ̀ fi ṣe level kan bẹ́ẹ̀ fi ṣe ẹ̀dígé ẹ kú lóyún yẹn kí ló sọ bá kílẹ̀ bá wa. ewé ajẹ́ àṣà ajẹ́. nípa ọ̀rọ̀ tá a sọ lè fọ mo sọ ń pàtó ga pé à ń bọ̀ àwa náà láti dé nsìn. ok kí ni ẹnu tó ń gbé kiri báyìí sìn báyìí. ó ní kí n má wọrí báàlà ìfẹ́ ṣe. ọ̀dà mi ẹni sùúrù náà àkúrò ṣe báyìí náà ṣe lẹ́wù yẹn ojú tẹ̀bí kọ́ ló di ṣẹlẹ̀ ojú ẹ̀ ló di ṣẹlẹ̀ ib ó yà wòye gan ẹ bá fún lówó àwọn ìlọ́dọ̀ ẹ bá fún lówó ẹ bá fún lówó ni o ó bá fi ṣe lẹ́wù yẹn o. ṣé ìgbà tèmi pẹ̀ lórí fóònù ṣé wọ́n sọ pé wọ́n kọ lórí ṣé wọ́n sọ fẹ́mi bẹ́ẹ̀ lórí fóònù oníwèé ká máa bọ̀ pé tabadé báyìí ti ṣe àtúndé ń sìn báyìí ẹnìkan lọ o tún fẹ́ mú àlọ́dọ̀ ẹnìkan àbí. àmà fún lówó sọ pé àmà fún lówó. ok kò sí wàhálà ọ̀yà nìṣó. ẹ máa fún lówó máa fún lówó máa fún lówó lórí ẹ̀ máa ń pa ẹ̀ o. ilé ni màá sùn ok. sa jẹ́ kó wọ bọ́ sẹ́yìn náà kó bọ́ síwájú olómú tá ń lọ náà. wèrè ojú wèrè ò tó lẹ̀ ó yá wá bọ́ síwájú. sábọ̀ sí. owó mọ́tò. mi ò rí wálé o. ó kọjú tùlú ọ̀rọ̀ ìkọlù ọ̀rọ̀ ògùn kòkó ọbẹ̀ láyé má má ṣe lógún. ó yẹ dá mi lóhùn kí ni gbogbo eléyìí ẹ wo ẹfọjà wèrè yín lẹjà rẹ mo lò sí gan àdé àwọn atajà fún yẹn máa ṣe bí olórí burúkú yóò fẹ́ pààyà yín ṣá kí ló kàn án pẹ̀lú olórí burúkú yẹn ọ̀rọ̀ ẹ pé wèrè ń ṣe alẹ́lẹ́ ìdán ìlú àpùn wá ṣe bàbá wà kí ló tó tọ́kọ̀ àwọn olóyè bàbá mi kí ló ṣẹlẹ̀ ẹ ṣe sùúrù bíi ti bá òwe kan yọ lọ́sùn lóṣù lẹ́nu wà kí ló ṣí ẹ. kí ló ṣí ẹ lọ tó ṣe báyìí náà wọ́n tó ń bọ̀ lọ́nà ọmọ ayọ̀ owó ọ̀gbẹ́ni o. Aláǹ Kàsálí ẹ tí mo sọ ni. sùúrù náà máa fi ń operate pẹ̀lú àwọn pípọ̀ yìí ẹ jọ ẹ pẹ̀lẹ́ ẹ̀yin la wá rí
so idiot náà ló sọ pé ẹ̀yin lẹni tí à ń wá. ẹ má bínú ẹ̀gbọ́n, ẹ má bínú ẹ̀gbọ́n. Kọ́ pàdé mi ọ̀rọ̀ tí mo wá rí ẹ fún ọ̀dájọ́ sọ̀rọ̀ nípa òye àjíkẹ́yìn ó ti yí ẹ ìyẹn ni wọ́n wá fún ẹ̀ máa yòówó fẹ́ fọkànbalẹ̀ máa wò má kàná ọ̀gbẹ́ni o. ọ̀gbẹ́ni fọ̀rọ̀wọlé kí ló kàn mí pẹ̀lú ọ̀rọ̀ wèrè kan kí ni tèmi pẹ̀lú ẹ̀ tó ń bá mi. ó ti tó ẹjọ́ lémi àti jàre ẹ má bínú lẹ́ẹ̀kan sí ṣe rí ọ̀rọ̀ wèrè àjíkẹ́yìn làwa rí fún ó dẹ̀ wà important nígbà tí mo wá sọ fóun ó wá ní pé ẹ̀yin mọ bí gbogbo sìnẹ́rù yẹn bí ó ṣe jẹ́ ni ọ̀gá fi tẹ̀lé mi wá pé ká wá rí ẹjọ́ ẹgbà wá yéyọ ọmọ ló máa ń gbọmọ ìrùkẹ̀rẹ̀ ló ń gbọmọ Ọ̀rúnmìlà ẹjọ́. ok ó ti yé mi. ààrẹ ẹ̀ ń gbọ́n ọdẹ. ọdẹ tó sọ mí. ọ̀yá gbọ́dọ̀ wí ó ti yá wèrè lágbà. ó dáa pé ẹ fẹ́ gbọ́ information so mad ni. ẹ dẹ̀ fún an information tẹ́ ẹ̀ ń fi slow motion kó sáko. ọ̀rọ̀ yẹn kọ́ bàbá ṣe sùúrù kí ló ṣẹlẹ̀ ṣé wọn bí tó wà ní. ṣé mi ló ń pè ní bọ̀bọ̀ ó mọ̀ mí nù lùi ṣé ọmọ lùi ni ọmọ lùi. wàhálà lélẹ̀. wà lẹ́tàlẹ́ bọ̀dá mi ni ọmọ ló ń sẹ́wọ̀n pé sí o. bọ̀dá mi mọ̀ pé bọ̀dá ni bọ̀dá mo ti fún yín ṣẹ́rí wẹ́rẹ́ àdúkẹ́tà ìbéèrè yẹn àwọn tí wọ́n kú èdè tó wù rẹ̀ wọ́n ti páàkì ẹ̀ kúrò títì. ìyàwó tí ẹ ní ìdìbèrè yẹn gangan ẹnìgbà tó bá wọn kọ́ páàkì ẹ lọ à ní ìdí. ẹ kílẹ̀ máa ń dá mi dúró fún. ẹ̀yin ẹrù gangan la ní ìdí. wọn kọ ẹrù ẹ mọ́ lóòótọ́ ó gbẹ́rù lẹ̀ ṣojú mi náà ni gbogbo kí ni yẹn ṣe ṣẹlẹ̀ bólàbólà wọ́n ti páàkì ẹ̀. mo fẹ́ kọrin fún ẹ. ẹyà kọrin fún mi àgbà ayọ̀ rẹ mi máa jogan. Ọlákìtì kìtìkìtì ewúrẹ́ lọ́kọ ewúrẹ́ àgùntàn lọ́kọ àgùntàn adìyẹ lọ́kọ adìyẹ ènìyàn lọ́kọ tèmi dàbúrà dàbúrà dàbúrà. Ọlọ́run bó ṣe rí mi. ẹ kí la jàre. kí ló dé tó ń tì mí. ayé ara má jò jẹ́ mi jẹ́ náà. ó fẹ́ jẹ́ kó jẹ́ mi jẹ́ ni kò lè jẹ́ ìwẹ̀. ìdá púpọ̀ ìdá má dùn ún àwọn àwọn ọmọ múnú wa dùn òsì tí bá kọjá ó dárí mọ́. lélelélelé o lélelélelé gangan 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 lélelélelé. ní kọjá bẹ́ẹ̀ ló fariwo káwọn náà fariwo. lélelélelé o lélelélelé gangan gangan gangan. gangan báwo ni àlàyé tó lè ṣe bí wàá dry gan o ó dry kí ni lè ṣé wíwèrè àjíkẹ́ ti ọ̀dẹ ti jáde ó ti lọ àìmójú kúrò lọ máa ń jẹ́ kí ẹrù wèrè pọ̀ mi létí ìtú ilé ẹrù ilé ó di abẹ́tẹ̀ kí tó lè tù ó yẹ kí ṣùgbọ́n kankan bí wà lórí lọ olóṣì ẹ tó bá wà níbi ìbàyí sí mi èdè ṣogbó wọn tí mò ń ṣe yìí o ó bí mi bá wèrè ayé ni a ti pariwo yálọ́jà ń dà ilé náà tó náà kí dáyọ̀ dẹ̀ ti kúrò lálàǹtì ìyá àgbàlagbà yẹn kó ti sùn màá lè ráyè ìjọ kí ní èsì wọn yẹn. jẹ̀dọ̀ idán mi gangan ẹ̀gbọ́n kò sí kankan mọ́ ẹja lọ. ti kó gbogbo
wàláyé jẹ̀ndọ̀ ló kó àbí. wàláyé wo wàláyé. ẹ wá ọ̀dà mi ẹ wá báwo lè máa mú Adébẹ̀jẹ́ àjọ débẹ̀. wàláyé ó mọ bẹ́ẹ̀ ìdán ẹ má wọrí. wá gbèrè tó lọ ẹ sí ó ti ṣe 2000 yẹn ni. olóyìnbó àwọn lè gbọ́n ọkàn wọ́n ti gé wọn létí lọ wọ́n gbọ́n ọkàn ẹ̀wọ̀n ló tẹ̀ka lọ ọlọ́jà ń dùn mọ́ bẹ̀ àgúnwílé bẹ̀ ẹ̀wọ̀lé ẹ̀gbọ́n. ayé ẹ ti bàjẹ́ sọ́bìrì wa. ṣàgbẹ́dá o bẹ́yìn ṣe gbọ́n bẹ́ẹ̀ ni kádàrá gbọ́n jù wá lọ ohun tọ́lọ́run bá ní ó ṣe máa láṣẹ ṣe ráyè ṣe rí bí ọ̀rọ̀. Jẹ́ndọ̀ àgbàgbọ́ Rosco Lazaki àlàyé gọ́gọ́ wọ́n dààmú. Jẹ́ndọ̀ nìyẹn. ọ̀gá yẹn ṣáà fọkànbalẹ̀. àwọn ilé ìṣọ́lá padà rẹ̀ Jẹ́ndọ̀ ló ṣẹlẹ̀. ẹ pẹ̀lẹ́ ẹ pẹ̀lẹ́ sà. lábẹ́ kàtàlí Jẹ́ndọ̀ ni. mo jẹ́rìí ilé mi àwa tí ó ti yí ẹ àwọn ẹgbẹ́ mi àtọ̀gá yẹn ó ti nǹkan tó bá wa sọ́dọ̀ ẹ̀ wọ́n ti sì wádìí wọ́n dẹ̀ pọ́dọ̀ ló máa wà òye àjíkẹ́ yẹn. ẹsẹ̀ tí a fẹ́ tẹnu ẹ̀ ọkàn ẹsẹ̀ ṣe ń ṣe gbàgbà ẹnu ẹ̀ náà dúró ọdẹ. ẹ pẹ̀lẹ́ sà. ẹ jọ ìlà wa ọ̀gá mi ni ọ̀gá mi ni ẹ jọ ẹ má bínú ẹ̀yin ni Jẹ́ndọ̀ bọ́lá. ẹ dáná mọ ẹyà lóde ìjáde ẹ ọmọ èmi ni nọ́mbà 1 ni mi gbogbo olú yìí bẹ́ẹ̀ ṣe ń wo yẹn láti kékeré mo ti bẹ̀rẹ̀ mo á ṣe tán máa fi lọ́mọ lọ́wọ́ ọmọ gangan tó bá fi lé ọmọ lọ́wọ́ Ọlọ́run gan ìgbàgbé èṣù. Jẹ́ndọ̀ nìyẹn. ló ṣẹlẹ̀ bá dàbí lóhùn. tẹ́ bá ti wá sọ́dọ̀ àwọn ọmọ tàbá ìwé la fi ń gbòòrè ni ẹ̀yin máa play along ó ti yẹn ẹ pẹ̀lẹ́ sà. so nǹkan tó ṣẹlẹ̀ ni pé èmi àti ọ̀gá mi so Èkó ni mi ń gbé èmi ní cs òun so láti Èkó ni àti wá so nǹkan tó ṣẹlẹ̀ ni pé a wá sílùú ìtorí wèrè kan báyìí tó máa ń pè ní wèrè Àjíkẹ́. wèrè Àjíkẹ́ ó ti kú wọ́n ti kú. àmọ́ we are aware ikú ẹ̀gbọ́n ó shock everybody so first wèrè tí máa ń láyé tó kú nìyẹn mi ò rí kú wèrè mi kò máa ń wèrè ẹbí bọ mi máa pè báwo ni ẹ máa ń behind wèrè ṣé máa ń kú ní àbọ̀ máa ń disappear bọ̀ pé mo rí pé wèrè kú first wèrè nìyẹn so àwa mọ̀ pé ó ti kú náà nǹkan tá a wá ẹrù ẹ̀ látòrí ẹ̀ wá. ẹrù ẹ̀ báwo. báwo ẹrù rẹ̀ yẹn ṣe wá kan èmi. ó kàn yín sá nǹkan tó ṣẹlẹ̀ ni pé ẹ lè má mọ̀ mi o I'm a bona fide child of this town ọmọ ìlú ìní mi. bẹ́ẹ̀ni ẹ̀gbọ́n mi ni wọ́n. ẹ̀gbọ́n ìgọgọ ẹ̀gbọ́n mi ni wọ́n. bàbá àgbà ibà. so ìgbà tá a ṣe àwọn findings ìgbà tí wèrè yẹn kú because wèrè yẹn ní nǹkan ṣe pẹ̀lú ọ̀gá gangan they have this connection pẹ̀lú wèrè yẹn so connection kan wà láàrin so ìgbà tí wèrè yẹn kú so mo á pe òun àwa ń ṣe àwọn findings so ibi tá a ṣe findings yẹn sí tàtú wá délùú yìí ni wọ́n á sọ pé ẹ̀yin lẹ́gbẹ́ ẹrù wèrè yẹn pé in your custody lẹ́rù yẹn wà so ẹni tó rí gangan rí ni o that person saw you like a canario like this. ọ̀rẹ́ mi jọ nǹkan tó sọ yẹn normal tí ló sọ yẹn ṣùgbọ́n ẹrù yẹn gangan ni mo wá need màá fún ẹ lówó o bájọ tó wó ni I go give you money. ẹ má jẹ́ kí n parọ́ fún yín tó tọ́ ni. ẹ ṣe. ṣe mọ àwọn ọmọ ògbóró bólà pẹ̀sìn náà ṣe mọ orúkọ yẹn bí wọ́n ṣe ń pick lọ́tún lọ́sì from there lọ́jọ́ yẹn mo ń pick lọ mo ń pick bọ̀ mo dẹ̀ rí ẹrù yẹn lẹ́gbẹ̀ẹ́ kan ní sáìdì ibi tí Àjíkẹ́ máa ń dúró sí òrùtẹ́rù yẹn wà ńlẹ̀. ẹ ṣe òun náà wá gbé báyìí. ṣe gbogbo máa ń tèmi ni pé nǹkan kan máa wà nínú ẹrù yẹn mo ní láti gbé ẹrù yẹn mo gbé lọ sọ́dọ̀ mi bẹ́ẹ̀ mi ṣe gbé wálé ẹ mọ̀ mo ní láti máa check ẹ̀ mo kàn rí pé aṣọ àwọn ọ̀ràn kan ló wà nínú ẹ̀. ọ̀rẹ́ àwọn dọ́kúmẹ́ntì kan wà bẹ́ẹ̀. ẹ wá ẹ má ro òfin náà èsì rosco má má gbé yẹn wá ṣé máa parọ́ ni ẹrù rẹ̀ tó wà bẹ́ẹ̀ kò sí dọ́kúmẹ́ntì kankan bẹ́ẹ̀ náà. n tó yẹ ká wá gbọ́ ni ṣé máa parọ́ fún ẹ ní máa parọ́ ni. ẹ torí dọ́kúmẹ́ntì ẹ̀ látòrí ẹ̀ wá Èkó láti wá ìjọ trọ́lọ́m any amount ọ̀gá máa fún yín lówó. I will give you. ẹ̀gbọ́n
tí ẹ bá sọ fẹ́fẹ́ fún mi lówó máa dúró gbowó yín o but mi ò wọ́n ní document kankan bẹ́ẹ̀ o tí bá kàn gbowó yín mo kàn náwó yín lásán ni mi ì document kankan bẹ́ẹ̀ aṣọ wèrè àwọn àjákù aṣọ àwọn gbogbo ewé àwọn ewé tí wọ́n máa fi jẹ àgbàdo jẹ gbogbo ẹ̀ ló wà níbẹ̀. nígbà tí mo dẹ̀ rí pé kò wúlò fún wa mo ti jó ọjọ́ tí mo jó gan òun lélẹ̀. orin yẹn ó wọnú ọpọlọ mi lọ báyìí ni kí ló ṣẹlẹ̀ gangan. orí mi orí adé ni wọ́n á ṣàbólà ń bí Ọlọ́run. oríṣiríṣi orí ajé àbí. aṣa jẹun. oris. bá mi. vat. ọ̀gá mi wà orí mi gbóná ọrùn yẹn ti pọ̀ jù. Ọlọ́run ọjọ́ bẹ̀ kí ló ṣẹlẹ̀. àbí o ọjọ́ bẹ̀ àfànà ọ̀la báwo lọ jà lónìí báwo lọ jà. òdòdó ló jẹ́ bẹ́ẹ̀ òrí ni àpótọ́ wọn wá lábẹ́ àmọ́ pé má rìn ní òòrùn ó yẹ kó mọ sùúrù náà kó mọ dùn. in fact. lóòótọ́. mo ti rìn ní òòrùn báyìí sí o ti pẹ́ ìgbà mo ti ń ṣiṣẹ́ lówó dé onírin mo ti rìn láti owó dé sí kòrò nínú òòrùn. ó lọ fàáfàá ó lọ fàáfàá ó dé sí gáràjì. ọmọ ẹsẹ̀ dúró náà mo máa gbé ẹrù wèrè àjíkẹ́ mo gbẹ́rù ẹ̀. ó wà bí. wèrè àjíkẹ́. ṣé ẹ ṣe pé ìwà àtàjẹ́. irọ́ nínú ọmọ tó ṣẹlẹ̀ ọmọ pẹ̀lú yẹn máa ń gbé káàkiri ni wọ́n máa ń dì lọ́wọ́ káàkiri ni kíkọ́ wà ń bẹ̀ aláyé yàgbé wa ó mọ tó ṣẹlẹ̀ ni ó dà pé àwọn tó máa ń kó wèrè àwọn gọ́ọ̀mẹ̀ntì yẹn wọ́n ti gbé wèrè lọ wọ́n aláyè dáyè rẹ̀ ń ta bẹ̀bẹ̀ mo ti ẹrù wèrè tó gbé ẹ̀ wọ́n dẹ̀ mọ̀ jọ́táyé ti dáyé ó ṣeé ṣe kọ́ pé kọ́kọ́ wà nù ẹrù wèrè yẹn. àṣírí lè wà ń bẹ̀ náà tó bẹ̀ ajé. in fact ó lè keep bàbá jẹ̀bùsà bẹ̀bẹ̀. ọlọ́run gbọ́. àlàyé kí ló dé. bàbá ayọ̀ tí ẹrù wèrè yìí ni. sájọ ṣiṣẹ́ papọ̀ ni. bàbá ẹ máa ṣe bẹ́ẹ̀ ẹ kájọ ọmọ tó wà ń bẹ̀. ẹ má wọrí má jẹ́ kí n bojú ẹ̀ jì. àwọn ọlọ́jọ́ àwọn àwọn ọ̀rẹ́ tí kan gidi bá ń bẹ bẹ́ẹ̀ máa fẹ́ ní ìfọ̀rọ̀. a lè sọ bàbá jẹ̀bílẹ̀ wà ń sálẹ̀ kí ni a máa yọ owó. tó bá wà ń bẹ tí bá ta tí bá jẹ wà sí ṣe kí ni. pé kí ni orí ẹ̀ ò pé àjọ ń ṣiṣẹ́ yìí ni o bàbá àjọ ń ṣiṣẹ́ yìí ni o. ṣàlàyé oye ìsọkàn wọn náà. kí ni yẹn tí ọ̀nà ìṣọ́ra àjìkọ́ kàn mí. ẹ máa lọ náà. ẹ mú ló kàn mí. a ní kó máa lọ. síbẹ̀ wo kí kó wọ́n. ẹgbẹ̀rún kó gẹ̀ẹ́tì mi ṣáàdúró má wọrí ìwọ gáàdì mi má jẹ́ kí wèrè ẹ òtèlì yẹn tẹ̀ ọ̀gá. fún mi náà. mo máa dáná kẹ̀. bàbá ẹ kú ẹrù o. ṣó yá wèrè ni àwọn máa mú sí mi lára kí ló ṣẹlẹ̀ àwọn aṣáìsì ẹgbẹ́ ń lé ìwé ọmọ òsánì ti ń bíbà ẹ̀ ayé wèrè yìí ti bàjẹ́ o wọ́n dẹ̀ máa ń gbé káàkiri. ó wà ìsàlẹ̀. ẹ tún délẹ̀ àbá ẹ tún délẹ̀ wọ́n àṣàlẹ̀ ẹ tún délẹ̀. àwọn ẹgbẹ́ ni kò wá pè wálé kó bá tú ẹrù wèrè káàkiri ìsàlẹ̀ wèrè ẹ jọ ẹ fún mi petrol. ṣé o wà òkè ẹgbẹ́ ni ẹ. bàbá Àjíkẹ́ kò wà ní dáa fún ẹ o ṣé o bìlí pé mo rò pé nǹkan gidi ni mo sì bìlí pé nǹkan tó wà ń bẹ tó máa ń di káàkiri tó máa ń di sọ́wọ́ gọ́gọ́. o máa gbọ́ original ni ṣùgbọ́n nǹkan tó gbé bíbá ẹ̀ sórí aṣọ kékeré yìí náà ó láwọn tó máa ń lò ṣùgbọ́n kí ló rí all size ẹ̀ wéèrè fún mi petrol petrol ok pẹ̀lú láìtà fún mi láìtà ọmọ rísì mo fẹ́ sun reason ni pé àwọn kan máa ń lo ẹrù wèrè yẹn náà so wọ́n lè padà wá nígbà wọn fẹ́ lo aṣọ wèrè tó bá lọ lu àlàyé orí ẹ̀kan máa ń ṣiṣẹ́ wèrè dànù ni ọlọ́run gbọ́ níbo irú eléyìí a máa ń ṣe wọ́n dànù ni àgbọ̀dọ̀ jẹun ó dúró. Ọya. Wèrè Àjíkẹ́ lọ ẹrù wèrè Àjíkẹ́ lọ. Òdìgbẹ́ ọ̀làlá ìlà Àjíkẹ́ àtọ̀run dọ̀run. Pé kí ni? Pé kí ni? Àwọn bọ̀dá ẹ̀ ń lé jọ wèrè àbí? Ayé ń ṣe ẹ́.
Tuntun ni wèrè la fi ń wo wèrè. Wèrè la fi ń wo wèrè. Wèrè la fi. Yorùbá kí n tẹ̀sẹ̀. Aláyé mi fẹ́ bọ́ sí gbòòrò. Ẹ wò ẹ́ kí n fi ṣálẹ̀ ìjọba padà wá bá ẹ ìwọ wèrè. Ọ̀rẹ́ ẹ ti sún ẹrú wèrè. Bẹ́ẹ̀ni bàbá mo ti jó nínú rárá. Kasali. Ọwọ́ yín já orí yín jì ní kí àwọn ẹni kẹ bá wọn sún. Yé ayé mi bá jẹ́. Kí lariwo báyìí ó dẹni ó sún ẹrú wèrè kí ni tèmi pẹ̀lú. Àkòrí dáfẹ́ yìí náà. Gbọ́dọ̀ pọ́lísì yìí náà torí pé. Ó kẹ́sì ní ìpàdé wẹ̀ wà múlẹ̀ kéwà. Oníṣẹ́ tún wẹ̀rẹ̀ o. Yé ayé mi o. Kò ní já fún ẹ. Ọ̀gá Kasali ní jẹ́ ẹrú wèrè ẹ ti sún. Ọ̀gá yé ẹ ó dọ̀ amari ẹ ó dọ̀ let me come. Wá mi ó yà wèrè ni wọ́n jẹ́ wọ́n dọ̀ wá fẹ́ mi lówó. Wọ́n fọ́ọ̀mù jà yọ̀ bẹ́ẹ̀ ni ìkẹ́ báyìí lè kí parọ́. Ó máa sọ pé màá parọ́ màá gbé wọn débẹ̀ pé kí lè bá mi gbà ọjà wèrè. Ọjà àbùdá ẹ wọ́n ti wà ọ́ bẹ́ẹ̀ Kasali bẹ́ẹ̀ Kasali. Ṣẹ̀rí bí ọ̀rọ̀ já sí. Kọ̀rọ̀ ayé o. Olè kọ̀rọ̀ ayé o. Ìwé nìyàn lè jù o. Olè. Ayé kù síbi kan ó lè ọ̀pọ̀ àṣírí bẹ́ẹ̀ tí ó ní tú tó dọ̀dọ̀ lọ́rùn àṣírí láyé o ayé nìkan. Ìyá mi o ọ̀fẹ́ gẹ́gẹ́ ní ìyá àjídàgọ̀rọ̀ ara ẹyẹ fífi àpọ̀ ọ̀tún tẹ́ ẹ máa ń jobi fi mo pè yín o ẹ̀yin ẹyẹ fífi apá òsì tẹ́ ẹ máa ń jobi pa mo pè yín o ẹ̀yin ẹyẹ mọ̀fínmọ̀fínrìngìnì tẹ́ ẹ tinú ọ̀gán làwáyé ẹ̀yin náà ni mò ń pè ẹ̀yin ni mò ń sìn ẹ̀yin ni mò ń bọ ẹ̀yin náà ni mò ń kówó òtúkọ̀ ìlú ẹ má jẹ́ ń rárí ẹ má jẹ́ ń tẹ̀ ẹ má jẹ́ ń tì ṣé bẹ́ẹ̀ ilẹ̀ ní tẹ̀tẹ̀ òní tẹ́lẹ̀ òjò ẹ̀fọ́ ẹ má jẹ́ ń tẹ̀ ẹ má jẹ́ ń tì. Bàbá ẹ gbà mí ẹ ṣàánú mi. Kí ló ṣẹlẹ̀? Ayé mi ti bàjẹ́. Kí ló bọ̀ láyé jẹ́? Ẹrù wẹ̀ tẹ́ni kí lọ wá wọ́n ló ti sún náà. Ọ̀rọ̀ rẹ̀ yé mi dáadáa o torí kó o tó lọ mo rán fún ọ torí kókókó là rán fàdí tí mo ní bàbá fi rí wèrè mọ́ àgbọ̀dọ̀ rẹ́rù rẹ̀ kí ló ló ṣẹrù ẹ̀. Wọ́n ló ti sún náà. Wọ́n ní wọ́n ti sún náà. Bẹ́ẹ̀ sà. Àbí wọ́n sún náà. Bẹ́ẹ̀ ni bàbá o. Wọ́n ti sún. Wọ́n ti sún náà. Ọmọ ṣe o. Ha! Tàbí o. Májà yìí ti bàjẹ́ o. Ha! Ẹ rí báyìí. Ló máa ṣe báyìí. Àṣegbé kan ò jẹ́ sí. Àjàbò kan ò jẹ́ ọ̀pọ̀lọpọ̀ èèyàn. Àṣekọ̀sáfẹ́ rí kan jí kárúnú gbọ́ kábàásí lọ. Ha! Ọmọ ṣe o. Alámìdé. Sórí láìrí tàǹgìrì àwọn ò lè wo níbi tá a dé yìí Andy junction ó ti sú mo ti dẹ̀ àgbàtọ́ ni ó yẹ kan ò lè yẹ kádàrá máa ṣe wáyé parí a jẹ́ pé bí elédùn àṣekọ bó rí bẹ́ẹ̀ ló ṣe rí wá wò káwá ní òsì rẹ yóò mọ bó ṣe wà tẹ́lẹ̀ ní Ìbàdàn ó tó sì nísìnyí débi pé yóò ju ti tẹ́lẹ̀ lọ torí wọn bọ̀ owó fẹ́rẹ́fẹ́ tọrọ ní o ẹ yá ni o ẹ bọra lọ yá yín ẹ bọra tọ yá yín ló ti lọ ẹ wà jíyà rẹ di. kí ni kí n ṣe. kí n sọ̀rọ̀ àmì di wèrè fún ọ. ẹ ràn mí lọ́wọ́. ọ gbádùn ọ bọ́n ṣe mọ̀ pé nǹkan ṣe ọ bọ́ síta. máa yà wèrè o sọ fẹ́ yà wèrè láti bí. ẹ ní sùn gbogbo ẹ̀ náà ló kú. bọ́ síta. ẹni tán ló ti tòsí kò tó fẹ́ yà wèrè èyí kò yà wèrè káṣírí ẹ̀ bò kó o dúró káti ẹ̀yà ń wèrè káṣírí ẹ̀ ti ẹ̀ bò wọ́n máa ní ó ti yà wèrè ni o kò tún dúró wọ́n ń sá lọ wàá tòsí kù ni.
ẹgbẹ́ kan jẹ́ sí àjàbọ̀ kan ọ̀dọ̀ ọ̀pọ̀lọpọ̀ yẹn kò sábẹ́ẹ̀rì kan ní kárí ní bó bá ṣe lọ. ó yàwó rẹ̀ bí kẹ́ ẹ̀ làkẹ́ gbádùn àmọ́ bí ọba adé yìí bóyá ìgbọ́n kìlọ̀ ni ó bẹ́ẹ̀ lẹ́dàá yín ni ó ẹ̀ máa ràn bẹ́ẹ̀mi ti wà yìí. ẹni rere mọ̀ ń wá o èèyàn rere mọ̀ ń pè èjì ò gbé bá wá ṣe. ṣó yá wèrè ni ṣó yá wèrè fẹ́ pa mí ni. àbọ̀kù fẹ́ pàdé ìwọ aago mi dà. aago ẹ báwo aago mi dà. aago ẹ mi mọ̀ ẹ́ nà. àbò lórí burúkú lè lẹ́yìn ṣé nítorí pé bóyá mo jẹ́ ká bóyá ni ò jẹ́ kó rí náà. ẹja shine your face. àbò ṣiyèrè ni àbò ẹ̀ máa wọlé tó bá. ẹ ṣàì ní sùúrù. ókè o ti mí tèèyàn kan. àbí àbáyé yẹn kan yẹn àbókù fẹ́ jọ pa ẹ̀wà àtẹ̀yẹn kan yẹn papọ̀ ni. twin sister mi ni. àbẹ̀yẹ tó bá àbò ló ṣì ní ilé yìí. táyé ni. táyé fún ẹ wo. ẹ ti ṣe mistake ìbejì ni wọn táyé lẹ meet ẹ kẹ́hìndé. àbò lórí burúkú ṣé ayé gbogbo yín. ẹ gbà mí kó má ṣe nà ọ. kéwù tó bá tó yìí ni kó tó léyìí kó tó léyìí nà ọ àbí kó tí tó léyìí. Babe. Wait and see. Ṣé ìdúró ọkọ mi wà nílé ni ò jẹ́ kí n pariwo? Máa ti pariwo lé ẹ lórí bí wèrè. Ìwọ àtàwọn ta ni kí ló fẹ́? Díẹ̀ Kọ́lá, mo fẹ́ kó mọ̀ wípé ìbùṣú ṣe jẹ fágbẹ̀. Àwọn àgbẹ̀ ò ní fọwọ́ kàn kó lè rí nǹkan ìlẹ́nu. Tó bá sọ pé wọ́n fi ìjàpá jẹ olórí àwọn ẹranko kì í ṣe toró lágbára o yá toró ní ọgbọ́n ètekéte. ẹ̀yin lẹ wà lókè o ilẹ̀ lèmi wà o ẹni tó bá dẹ̀ wálẹ̀ kì í ṣubú o ẹni tó wà lókè ló máa ṣubú o ẹ máa expect AIT ray power TV8 wọ́n á mọ nǹkan tá a sè tí lè fi jóná. Ṣé wọ́n ti gbàgbé wípé nǹkan téèyàn bá ti tà kì í ṣe tẹ́ni mọ́? Ó dé pa mí lọ́kọ̀ ní kí my husband. Ó sọ mí dòkú ọ̀sán kankan. Ó sọ ọmọ mi di aláìní bàbá. Ó ṣe bí ọ̀yà tí òun tó ló kù sí. Tí ọ̀yà ẹ bá jẹ ohun òní olóko tán, àwọn tó fẹ́ kí lè ṣe. Bí o pé tó ráwọ̀ jà lágbára nínú kọ́ńtírì wa yìí náà, tó bá jẹ́ pé mo tó ti ń gbàdé, wá gbà. ẹ̀yin tó bá fẹ́ pẹ̀gàn àjànàkú ló máa lóun ní nǹkan fún ẹ. Ṣé mi nìkan ni mò ń wá ọmọ ni? Ṣé bèmi àti ẹni? I have a confession. alẹ́ ìṣíkò sẹ̀mí mọ́dá yín lójókòó yìí ṣàlàyé fún. ewu láti di ojú ẹ̀mí ò sanwó school a dẹ̀ máa bẹ̀rẹ̀ exam in 2 weeks ẹ̀ dẹ̀ mọ̀ pé tí n bá sanwó mi ò lè sit for exam. ọ̀yá ẹ kò ṣe tán àdéwúrà sọ́ọ̀tì ẹ o. owó hostel mi ó ti díù ṣé ni bàbá láńlọ́ọ̀dù ẹ̀ dẹ̀ embarrass èèyàn káàkiri ni. mo láìkí ẹ̀mí ní pẹ́ mọ̀ irú ìwà tí mo wù lówó yẹn. But first thing in the morning, now my bank, I'll transfer 100 million to you. And I hope everything will be settled. wàá wá pín ọ̀rẹ́ yẹn padà báyìí pé o ti ní owó tó máa fi ṣe business ẹ̀ padà. I know you have faith, but ma worry. faith wo rò pé mo ṣeré ni wò ó jàre. Jésù. 500 ò ká mi mọ́ àwọn bọ̀dá Bímbọ́ ló fẹ́ mi lẹ̀ so bí gbogbo ẹ ṣe ń fẹ̀ sí èmi náà ń fẹ̀ bí wọ́n ṣe ń ga èmi
yàn galẹ̀ ní. Mo ti send 850,000 sí kó sort àwọn ọmọ yìí. Lórí igun mátà yìí, àárín ìgbà tí iná ló wà, Man City máa di semi-final, technical stage. Match on 25 tí mo gbé gbogbo. Ìwọ ńlá inú ẹ̀, oní ìwé ilé sí ma. How dare you? Ìgbà tí mo náwó fún yàrá ìyá ẹ̀ tí mo fọwọ́ túlé ní ṣe, ó rí mi àti lazy man gbá yẹn. Mo sọ fẹ́ pé kò sẹ́gbọ́n ẹ̀ lé. Ó ṣe insist mo fẹ́ lọ sókè, kí ló ń ṣe ṣọ́kì ń gbọ́ràn? Kò sẹ́gbọ́n mi lé. Mo fi lóun bá bẹ́ẹ̀ o. Ọ̀pọ̀ náà ti fẹ́ra wa, ta ti máa ń bú ara wa. Bú mi dáadáa, gbogbo tó bá wọn dá ikú fi bú mi, bú ọmọ mi. Àmọ́ ìyálà já mi. Báyìí ká lọ sí ọmọ fọlọ́. Akíní dámúdá máa ṣe irú kan bẹ́ẹ̀ yẹn. Sista mi, inú mi dùn pé ẹ fún ní owó yẹn. Ká ní ẹ fún ní owó yẹn wàláhì mi ní kí yín mọ́. Ẹni tó lọ bẹ́ẹ̀ rí ìjà. Bẹ́ẹ̀ni, ẹgbẹ́ sétí á ṣàlàyé fún mi. Ọbẹ̀ wo ni wọ́n ní oríṣiríṣi? Ẹ̀rọ agbàgbúre. Ṣé wọ́n ní lákò gba lá? Tó bá dé wá sí lákò gba ọbẹ̀ ẹlẹ́gùsí ráìjò méjì sí. Ìbọn lè Kílẹ̀ fẹ́ jẹ? O lè bá mi wá nǹkan, just something light. Something light. Yeah, something light. Sista wa ẹ padà wá ń bí. Ma. Jọ, nígbà tó sọ pé something light, ìwọ náà repeat something light. Kí ló fẹ́ ṣe fún wọn? Ògì. Má bá wọn po ògì bàbà. Tí bá ti pò tán, màá wá fomi sẹ́gbẹ̀ẹ́. Àṣírí méjì ò ní tú tó dọ̀dọ̀ lọ́rùn. Àṣírí láyé o, ayé ní gbọ̀ngàn o. Ẹrù wèrè ìyẹn ló lè. Ìjàpá ti gbìnrìnàjò o, ẹnìkan yára jura wọn lọ. Ṣé wọ́n finú ọ̀ra wọn bí o? Ohun tó ń rò síra wọn la. Kìtà bẹ̀rẹ̀ èyí ṣòro